Jerry Moyama, Jerry Moyama, àwọn áńgẹ́lì kún fàyọ̀ lọ́run. Àwọn áńgẹ́lì. Wọ́n forí ayọ̀ yìn Baba lọ́run. Àwọn áńgẹ́lì, àwọn áńgẹ́lì, wọ́n forí ayọ̀ yìn Baba lọ́run. Jerímóyà, ẹgbórin sókè. Jerímóyà máa, àwọn áńgẹ́lì yìn Baba lọ́run. Wọ́n forin ayọ̀ yìn Baba lọ́run. Àmín. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run ìyè, Ọlọ́run ìyanu, adúpẹ́ aláyọ̀ àyìn lógo, adúpẹ́ fún oore ọ̀fẹ́, adúpẹ́ fún ààbò, adúpẹ́ fún ìṣẹ́gun, adúpẹ́ fún ìyanu tẹ́ ṣe nínú ayé wa, àmọ́pẹ́ wa, àmúyìn wa, bàbá gba ọpẹ́ wa lórí gbogbo ìrìn àjò ayé wa láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 títí dé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2024. A wà láyé, a wà láàyè ara wa, kò pọ̀ jù, kò ṣaláì tó. Olúwa ẹ ṣeun o, adúpẹ́ o. Ibi tẹ́lẹ́kún ti ń sunkún láláyọ̀ tí ń yayọ̀. Gbogbo àwọn tó wà lórí ìrora kan tàbí ìkejì, Olúwa Ọlọ́run ọba Elédùmarè, ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́, ẹ wá bá wa pẹ̀ṣẹ̀ wa rẹ́. Ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ ká béèrè ká má rí gbà. Ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ kí àkọlùkọgbà kó máa wọnú ayé àwa. Olúwa Ọlọ́run ọba Elédùmarè, ẹ wá ṣàánú fún wa, ẹ gba ọpẹ́, ẹ gba yìn wa. Gbogbo ohun tí a fẹ́ ṣe lénìí, bàbá, ọmọ, ẹ̀mí mímọ́, ẹ bá wa tẹ́wọ́ gbà. Olùṣẹ́gun ní ẹ ṣẹ́gun fún wa, olùdáǹdè ní ẹ wá dáàbò yín bò wá. Ọlọ́run ọba tó ń pèsè kẹfù, kó ń pèsè fẹ́yẹ, tó ń pèsè fún èrà alẹ̀. Bàbá mi àti Ọlọ́run mi níbi tẹ́ ẹ bá wa dé, a máa dúpẹ́. Ọ̀pọ̀ èèyàn ló wà tó wà lábẹ́ gádà tó ń ṣalẹ̀ jẹ. Bí kò tiẹ̀ tó, ṣùgbọ́n àṣírí jẹ àṣírí mu. Ọ̀pọ̀ èèyàn ló wà lábẹ́ gádà tí wọ́n sùn. Ọ̀pọ̀ èèyàn ló ń wọ àkísà. Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ wípé kọ́bọ̀ọ̀dù wa kò kún fọ́fọ́fọ́, ṣùgbọ́n àmà wà kísà. Elédùmarè o, àmọ́ pé àmúyìí wá o, ẹ wá gba ọpẹ́ wa o níbi tẹ́ wá bá wa dé nínú ọdún yìí, nínú ààbò yín, nínú ìṣẹ́gun yín, nínú ìmísí yín, nínú ìbùkún yín lónírúurú ọ̀nà. Bàbá mi àti Ọlọ́run mi, tí ò bá ní ga jù báyìí lọ, má jẹ́ kó wálẹ̀ o. Ohun tẹ́ ṣe fẹ́ nìkankan wa, forí kankan wa láti bẹ̀rẹ̀ ọdún yìí títí di ìṣẹ́jú yìí, títí di ọjọ́ èní, títí di ìṣẹ́jú gbọ̀ngbọ̀ngbọ̀n yìí, tí ò bá ní ga jù báyìí lọ. Ọlọ́run ọba Elédùmarè, ẹ má jẹ́ kó wálẹ̀ o. Ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ pìtàn, ẹ má jẹ́ ká fi àlàáfíà pìtàn, ẹ má jẹ́ pé kí iṣan ara kó dè wá mọ́lẹ̀. Bàbá mi àti Ọlọ́run mi, èyí ni mo tọrọ, ni mo bẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Bàbá tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ fún orúkọ mímọ́ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Ẹ fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí. Ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ẹ fún mi ní ẹ̀mí ìdáríjì. Ẹ fún wa ní ẹ̀mí ìdáríjì. Lápapọ̀ ká lè dáríjì àwọn tó ṣẹ̀ wá tọkàn, tara, tẹ̀mí. Ẹ má ṣe fà wá sínú ìdánwò ayé. Ẹ má ṣe fà wá sínú ìdánwò olubi. Ẹ má ṣe fà wá sínú
ìdánwò ẹbí ará ọ̀rẹ́ aládùúgbò ojúlùmọ̀ ìdánwò orí Facebook ẹ má ṣe fà mí sínú ìdánwò ṣùgbọ́n ẹ gba gbogbo wa lọ́wọ́ bìlísì nítorí ìjọba ni tiyín agbára ni tiyín ògo ni tiyín láì lórúkọ Jésù Kristi olùgbàlà aráyé Jésù Kristi ti Násárẹ́tì ni mo gbàdúrà nítorí pé oríṣiríṣi Jésù ló wà níta ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì èyí tá a kàn mọ́ àgbélébù tó dìde ní ọjọ́ kẹta òun ni mo gbàdúrà aláàbò ní Góṣẹ́nì ẹ máa sìn mí lọ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ gbogbo àwọn tẹ́ ẹ fi tì mí tí wọ́n rántí mi nínú àdúrà ní ìṣẹ́jú ìṣẹ́jú ní wákàtí wákàtí kéwékéwé kó má ṣe kéwé wọn lọ o àdúrà wọn kò dà sí wọn láyà lórí mi àrá sán atẹ́gùn fẹ́ ìjíjà kò gbé mi lọ mi ò dẹni akọbò kọlẹ̀bò mi ò dẹni ìpatì mi ò di ẹni tí wọ́n wá ń fi ìwé tán fi wá ń kí ní ilé ìwòsàn mi ò dẹni tí wọ́n ń pè lórí aago ṣóṣì mí ṣàlàáfíà ló ṣì wà olúwa mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ìyá mi pátápátá ẹ bàbá mi ṣaláàbò lórí àwọn ọmọ tiwọn náà o níbi tán léwé àti egbò sí bọ́n ṣe ń ṣe ìkẹ́mi tí wọ́n ń ṣe ìgẹ̀mí ọ̀dàbíamọ tí wọ́n fi ń pọ̀n mí kó má ṣe tú lójijì kẹsẹ̀kẹ̀mí náà kó má ṣe wọ́lẹ̀ wọ́n rí mi inú wọn ń dùn wọ́n pọ́n mi lé lọ́rẹ́ yẹ́ mi sí olúwa ọlọ́run ọba elédùmarè má jẹ́ kí n tasẹ̀ àgẹ̀rẹ̀ lára wọn o má jẹ́ kí n fẹnu kọ o má jẹ́ kí n sọ olóore di ọ̀tá mi ọlọ́run ọba elédùmarè ẹ wá ṣàánú mi o iṣẹ́ ìránṣẹ́ yìí dọ̀wọ́ yín bàbá mi àti ọlọ́run mi mo máa mú àwọn bàbá kọ̀ọ̀kan tó jẹ́ àwọn bàbá alálùbáríkà nínú ìjọ mímọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn bàbá alálùbáríkà mi ì sọ àwọn bàbá ṣá àwọn bàbá alálùbáríkà tó fẹ́ kó dáa fọ́mọ wọn tó dẹ̀ fẹ́ kó dáa fọ́mọ ọmọ ọlọ́mọ tí wọ́n ń gbàdúrà tó ń wúre fún mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ olúwa ọlọ́run ọba elédùmarè àdúrà kó má ṣe ṣe tiwọn náà tì kó má ṣe ṣe tàwọn ọmọ náà tí ó ọfà ayé kó má ṣe bà wọ́n o wọ́n ṣe ń wúre fún mi ẹ jẹ́ kó bá ẹlẹ́dàá mi nílé kẹlẹ́dàá mi náà kó máa ṣaláàbò lẹ́yìn gbogbo ibi tí wọ́n léwé àti egbò sí gbogbo àwọn tó wá yí mi ká lẹ́gbọ̀n lábúrò níyì tí mo bí lọ́mọ ṣùgbọ́n tí gbogbo wọn tó ń pè mí ní màmá olúwa ọlọ́run ọba elédùmarè nǹkan tí máa fi ṣèyá lórí wọn tí máa fi ṣẹ̀gbọ́n lórí wọn tí máa fi ṣàbúrò lórí wọn má fi wọ́n mi ọlọ́run má fi wọ́n mi ọlọ́run ẹ̀mí ìgbéraga kó má ṣe gbé mi wọ̀ ẹ̀mí ìmọ́tótó kó má ṣe gbé mi wọ̀ ọlọ́run ọba elédùmarè ẹnu mi ẹ bá mi tì bọnú àṣẹ Jésù Kristi inú ẹ̀jẹ̀ tó wà nínú ẹ̀ inú ẹ̀jẹ̀ tó ṣàn láti ìhà ẹ̀ àti omi tó ṣàn láti ìhà ẹ̀ adé ẹ̀gún tó dé ẹ jẹ́ kó jẹ́ adé yìí fún mi o ọ̀kàn tí wọ́n fi kàn ní ẹ̀gbẹ́ tí wọ́n fi bu omi náà mo dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ mo wá dàpọ̀ mọ́ ogun tí mo gbé sílẹ̀ mo fi wẹra mi láti òkè délẹ̀ mo fi wẹ gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá lórí Facebook lórí WhatsApp lórí YouTube lórí Twitter lórí TikTok mo fi wẹ gbogbo wa pátápátá àmì ìrékọjá náà kó wà lára gbogbo wa mo gbọ́n tán pa ẹ̀ kó wọ̀ mí láyé o mo mọ̀ tán pa ẹ̀ kó wọ̀ mí láyé o gbogbo àwọn tí wọ́n pọ́n mi lé jẹ́ kémi náà kí n lè máa yẹ wọn sí kíyìn ògo ọlá kó lè padà sí ọ̀dọ̀ yín iṣẹ́ tèmi tún ti di ṣíṣe bàbá mi àti ọlọ́run mi màlẹ́kà mímọ́ lóde ọ̀run ìmọ́lẹ̀ àrójà yín kó máa tàn mí lẹ́yìn kó máa tàn sí ọ̀nà mi bólúbí bá ń pè mí kí n má ṣe gbọ́ bólúbí bá ń pè mí kí n má ṣe gbà tó bá pè mí kí n jẹ́ ti ayé kí n má ṣe jẹ́ tọ̀run àmì àṣẹ 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 Èdùmàrè wá 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 àwọn màmí ti jáde lọ́kùnrin lóbìnrin àtọkùnrin àtobìnrin o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín happy new year in advance o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi kí ló dé tí mi ò ní kíní bíbá okay
Hallelujah, 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 hallelujah. Ló mú wa gòkè àdúpẹ́. Hallelujah, ló mú wa gòkè nínú ewu. Hallelujah, ló mú wa gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah, ló mú wa gòkè odò. Hallelujah. God bless you, my mommies, my sisters, my aunts, my plenteous. God bless each and every one of us. This is the last Sunday in the month of December in the year 2024. Kabiyesi. Hey, Auntie Stella, I sight you, ma. God bless you. From Monica, our grandchildren, God bless you, ma. I really appreciate you. Mami Itunu, enemy Elijah Sunday, God bless you, God bless you. God, good evening, everyone. My PA Irinja Bata, God bless you, God bless you, God bless you, God bless each and every one of you. I appreciate you all for coming out. Kò ní jẹ́ àjáde mọ́ fún wa lórúkọ Jésù. Nígbà tí a bá wá parí ètò náà, ààyè ohun gbogbo ṣí sílẹ̀, ààyè ìbànújẹ́ ẹkún òṣè kò ní ṣí sílẹ̀ fún èmi àti yín ní orúkọ ńlá tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, nínú ìdáǹdè tó wà nínú Jésù Kristi. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yin sin. Gbogbo yín pátápátá ni mo kí yín, ni mo gẹ̀ yín, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà, ẹ bá mi ṣíà, ẹ bá mi ṣíà, ẹ bá ń ṣíà rẹ̀ dáadáa kó délé kó dóko. Gbogbo wa pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Èmi bàjẹ́ fún nǹkan kan. Tí èèyàn bá ṣe nǹkan tí kò bá ṣe kinní. God bless you, bàbá mi. Tó mo bá rí pé ó mẹ́hẹ, màá jáde síta, màá ké tó. This is part 9. Màámi ẹ káalẹ́ mà. God bless you, ma. Ẹ káàbọ̀, Màámi Ọláyínká. Ẹ káàbọ̀. Tí mo bá rí pé bí àrìn kan jábàtà, bẹ́ẹ̀ ni méjì ló kó papọ̀. Hallelujah, Màámi. Hallelujah. Hallelujah. Ọlọ́run ń ṣe bẹ̀bẹ̀ nínú ilé ayé àwa plenteous. Kò dẹ̀ tí ì tó. I can't believe it's night time already. Kí ni? Mi ò béèrè kékeré gúgù bá mi wá nǹkan kan. Èwo ni o believe pé it's night time already. Ẹ má dá yẹn lóhùn jàre, ó ń ṣarán ni. Ọ̀rọ̀ tí mò ń sọ ló ń bá mi translate lẹ́sẹ̀kẹsẹ̀. Tí mò ń sọ ní Yorùbá, wọ́n bá mi translate ẹ̀ sí English. Ṣé nǹkan tí mo sọ nìyẹn? Hey! The ìrìn jábàtà of Ọlọ́mọ Plenty. Ìrìn ẹ̀ ò ní jábàtà, ẹsẹ̀ ò ní já sọ́nà lórúkọ Jésù. This is 666 Book of Revelation part 9. Ní òní, inú mi dùn, ara mi yá gágá. Ẹ ti bá ń sí ààrẹ dànù, ẹ túbọ̀ bá ń sí ààrẹ sí, ẹ bá ń sí ààrẹ. Ẹ rí àwọn àwòrán tó fanimúrọ̀ tó dùn nínú mi. Láti rí, ẹ rí pé mo fi ti olóògbé Arẹwà Debora ọmọ Oshofa, ẹ rí pé mo gbé síbẹ̀ yẹn. Mo wá gbé ti Reverend wa àti òwúrúbútú onídá glasses lójú ìyàwó bàbá, ṣùgbọ́n a ṣì máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. I don't buy this thing that this woman should be the only one that the whole wide world must must be seen with you. That is cheating. And as a man of God, you are not supposed to do so. Ilé ẹni láti máa ń jí òkúté onídodo nítòótọ́. Ṣùgbọ́n ẹ rántí ibi tí obìnrin náà tó ti ń bá yín bọ̀. Kò sóbìnrin tí ò ní tiẹ̀ lọ́wọ́. Ṣẹlẹ̀ ìtẹ́ ń gbé kiri ilé fẹ́ sọ fún mi pé òun ló dáa jù nínú àwọn ìyàwó yín. Ìyá àbèjì ìyẹn wà ní àjàṣẹ́ ń bẹ̀. Ààrí fọ́tò ẹ̀, ààrí nǹkan kan, ṣùgbọ́n mo mọ̀ pé Olódùmarè ó ń bá mi ṣètọ́jú gbogbo wọn.
fẹ́ tọ́ṣọ̀ ní Ìdànrè irọ́ any parish òun náà ní sọ pé òun náà ní wà Celestia ti wá sí London anybody o under Jésù la wà àwa la máa mú shepherd in charge àwa la máa mú in fact gan lè lo leader in charge tó máa wà ní in charge àfẹ́ olùṣọ́ láti ẹni ọ̀dọ̀ wọn gbogbo àwọn bàbá yìí tó yẹ pé inú wọn ò mọ́ ẹ má yẹ kán wá pollute ilé church wa ní Ìdànrè tọ́ṣọ̀kẹ́ tó bá ti gbọ́pọ́ lọ́mọ plenty ló lé lásán eré ló máa mú tó ló máa bẹ̀rù kán má ju ẹ̀kọ́ lù ń bẹ̀ eré ni mo fi ṣe o my brother ẹ bá mi share gbogbo wa la mọ̀ mí pé mo bàjẹ́ pẹ̀lú kinní kan tí n bá rí nǹkan tó bá ṣe tí n bá jáde tí máa pariwo máa ṣe gbogbo ẹ̀ máa jọra mọ́lẹ̀ tí n bá dẹ̀ tó wá rí tó dáa máa jáde kì í ṣe pé ẹnu tí mo sọ pé Fídégún ni mo tún náà fi sọ pé Adé Ògún mọ̀ no far from it mo fi encourage yín ni pé kẹ́ lè máa túbọ̀ máa tẹ̀síwájú nínú nǹkan dáadáa ní ṣíṣe ẹ̀yin ọmọ bàbá mi Oshofa bí àbúrò mi Ọlátọ́jọ́ ṣe sọ tó ní òun jọlá bàbá òun pé bàbá òun náà dẹ̀ ń jọlá bàbá ẹ̀ pé kẹ́ fi òun sílẹ̀ kẹ́ jẹ́ kó òun jọlá bàbá òun so confirmation ti wà sìn ó ti sọ indirectly gbogbo wa pé òun náà mọ̀ pé Reverend EMF ni bàbá tó fi àtọ̀ ẹ̀ tó fi bí òun pé ó ń jọlá bàbá ẹ̀ ni èmi ò dẹ̀ ní kankan tí mo fẹ́ jealous nípa yín tí ẹ wọ́ọ̀tì láti jealous ẹ̀ ẹni bá ń jealous yín ó ń kó ìdọ̀tí bánú ilé ayé ẹ̀ ni kò mọ bó ṣe tó níwájú Ọlọ́run bó ṣe máa sọ pé òun máa jealous àbó òun máa fi yín ṣe prayer point. Please, I can't be going to my messenger now to be reading messages, but I will try because you might want to say something important, but I will appreciate if you come to WhatsApp because my notes is from WhatsApp. So ibẹ̀ ni mo ṣí file sí ó dìgbà tí mo bá lò tán kí n tó delete kí n tó clean ẹ̀ but daily program tí mo ń ṣe orí WhatsApp ni mo ti ń ṣe. So if you want to message me, you can message me on WhatsApp +32 488 259 707. But don't just come there and start saying hello, you gave me your number. Thousands of people, millions of people, because my link is to the public, to the whole wide world. So introduce yourself fully and leave your message. I will surely get back to you. I don't ignore messages unless you don't want to introduce yourself. And if you don't want to introduce yourself, I will just take it and put it in the dustbin. In the dustbin. It's not being proud because to bá message mi tí mo time mi tí mo wá fi ṣe kíni tí mo wá fi gbọ́ nǹkan tó ń sọ tó dé continue láti máa sọ pé but you gave your number on online. Then tell me why you contact me in the first place. I cannot know your name. Ajẹ́ mi ò tí dé bẹ́ẹ̀ yẹn. Mi ò tí gbẹ́yẹ. Ó sì di 2027 kí n tó gba ẹyẹ. God bless you, ìyá mi. Ẹ bá mi pin ní number yẹn. Okay, jẹ́ kí n pin ẹ láti bí. Ẹ ti pin ẹ. God bless you. So that is it. So if I holler you, give you boss, and later on I come back and appreciate your work, it's not that I've been stupid or an act of hypocrisy. No, that is how it should be in the kingdom of God. Taba fọwọ́ tún bọ́mọ wí káfí tó ṣe káfí famọ́ra ọmọ wa gbàkàrà wa gbàdùndú lè ọmọdé fi mojú ẹni ṣùgbọ́n tí bá kọ̀ ní láti máa mú àpólà wa gbogbo ìgbà kò ní sẹ́ni tó máa fẹ́ gbọ́ ẹ wo tìbẹ́tàn tá jáde fún bíbá ìlálẹ́ àná ó ti ṣe bó lọ́wọ́ gbogbo àgbáyé tẹ́ bá rí èpè tí wọ́n wà lé lórí kò dẹ̀ ní ṣàìṣẹ because
àwọn nonsense tó máa ń kọ ó ti pọ̀ jù, tó máa ń sọ ó ti pọ̀ jù, àwọn fídíò burúkú tó máa kò rí fídíò bí tẹ́nìkan ti ṣe oríire rí àbí kó sọ pé mo dẹ̀ rí nǹkan kan báyìí o sí ẹni tí mi ò fẹ́ dárúkọ ẹ o ṣùgbọ́n ẹ jẹ́ ká fàdúrà ká fi gbé ẹni yẹn ró ẹ jọ̀ọ́ tó bá wá ṣe tán ó lè wá orúkọ lórí Facebook tó bá lè rí lórí Facebook go to Google àbí before you ask 10 people you will surely get contact. Gbogbo àwọn èèyàn tí mò ń bá sọ̀rọ̀ ní àwọn Nollywood yẹn I have them a lot but màá wá ẹni tí ẹnu ẹ̀ bò tí mo máa sọ pé lágbájá báyìí mo dẹ̀ ní àwọn tẹnu wọn bò 3 sí 4 tí mo máa sọ pé mo ní ìdí tẹlifóònù nọ́mbà lágbájá báyìí màámi ṣé kò sí mo kàn ní nǹkan kan tí mo fẹ́ sọ fẹ́ nìyẹn ni kí n tó pe Gentle Jack wọ́n ti send ẹ̀ sí mi but one thing ni pé kó jíṣẹ́ fún yàn another thing ni pé kí ẹni yẹn kó gbà but this Tibetan of a man kò tiẹ̀ jíṣẹ́ alálùbáríkà rí pósí ló máa rí gbogbo ìgbà pósí ni tó bá ti rí pósí tán á lóun òun ti rí ibi tó gbé tààrẹ ẹ̀ sí òun ti rí ibi tó ti ń jù sínú lẹ̀ kí ló dé ìwọ dẹ̀ fẹ́ wà láyé o dẹ̀ fẹ́ wà láyé kẹ́ ẹ tó ṣojú dúdú bíi ti nàkí oops happy new year merry Christmas la ṣe wà because 1 week la máa fi ṣe celebrate Christmas ó dìgbà tá bá bọ́ sí January 1st ká tó gbé kúrò ní merry Christmas àtẹ̀lé máa pè ní season greeting àbí ká máa pè ní Yuletide season ó dìgbà tó bá di January má dẹ̀ jẹ́ ká gbàgbé Christmas ti tán you can bring down your Christmas tree you can bring it down àwọn iná yìí a sì lè fi wọ́n sílẹ̀ ṣe rí pé mi náà ṣoge abẹ́ẹ̀rí mo ṣe máa ń fi wọ́n dára nù lé nìyẹn dàbí ẹni pé ẹ̀rí dáadáa ẹ̀rí náà yẹn dáadáa ṣe rí ṣá ṣé náà yẹn ń tàn dáadáa oh my god tí mo gbé náà ọdún jáde síta òkè ló wà òkè ni mo kọrí ẹ̀ sí ṣe rí nǹkan tí ò bá mọ́yàn lára ẹ má bínú ṣe rí díẹ̀díẹ̀ ẹ̀rí díẹ̀díẹ̀ níbẹ̀ so a sì lè fi iná sílẹ̀ títí di on the 5th to 10th by then anything called Christmas ẹ gbọ́dọ̀ kó kúrò ńlẹ̀ àní tinú òpin kan ká tó mú níbẹ̀rẹ̀ ká tó sọ pé ogun tó ti ṣẹ́ ta ti ṣẹ́ kọjá àtúgbọ́dọ̀ sọ pé a tún fẹ́ gbé wọnú ọdún tuntun nǹkan tí ó já sílẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mi wọ́n á fi Christmas tree yẹn sílẹ̀ tó jẹ́ pé ẹlòmíì tí ẹni máa ń ní 2 mẹ́ta nínú ilé wọ́n á fi sílẹ̀ oṣù 6 báyìí wọ́n sì ń wà ńbẹ̀ wọ́n sì ń tàn àti wà nínú another kínní. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. I congratulate my uncle Jimoh mi EMF. Happy birthday. Happy beautiful birthday. I'm so happy that you are able to celebrate your 76th birthday. Ẹ wá ní paná lórí 76 yìí. Ẹ máa 77, ẹ máa 70, ẹ máa 80, ẹ máa 85. Ẹ máa dàgbà kọ̀gẹ́kọ̀gẹ́. Ẹ máa dàgbà bí àgbà kan tó fọmọ òǹdè tó fi ṣòwò. Owó wá di ẹ má yẹ kí n lọ sílé. Mo rí yín bọnú bú ẹ̀jẹ̀ àgùntàn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Torí àdúrà ṣòro gbà fáwọn kan. Ẹ̀jẹ̀ Jésù ṣòro fi gbàdúrà fáwọn kan. Ipsa. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ mi tí mo rí gbà látọ̀dọ̀ Elédùmarè. Mo ní ẹ máa ṣe ọdún mọ́dún. Ṣé mọ̀ pé àánú lẹ rí gbà tẹ́ fi 76 tẹ́ fi ṣe. Wọ́n try. Àwọn tó jẹ́ pé àbònú yín wọ́n try pé kẹ́ má lè ṣe 76 yẹn. Ṣùgbọ́n wọ́n ní ìbùkún fún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó ṣe kíni tó fi ọgbọ́n ṣe. Wọ́n fi yín làkàlàkà bàbá. Wọ́n drug yín pé kí energy yín kó lè tán. Kẹ́ lè fall into coma. Kẹ́ wá gbàbẹ̀ kẹ́ fi tàndá. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè.
mo rí pé ẹ ṣe party. Mo rí ẹ ṣe gbogbo àwọn ẹ jẹ́ ká celebrate tí ó ti ń lọ sínú kòtò. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ẹ̀mí tó gbé yín wò. Tó bá dẹ̀ pé iṣẹ́ náà jẹ́ fún yín, iṣẹ́ yẹn jìnnà, ó múnádóko. Ẹ má jẹ́ kẹ́ni kankan kó wọ́ yín kiri lọ́dún yìí. Mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ owó, ṣùgbọ́n fífún lówó fún kò téèyàn. Èmi sì fẹ́ rí yín tí mo dẹ̀ sọ fún Ọlọ́run mi. Tẹ́ máa ṣe 85, tẹ́ máa ṣe 87. Tẹ́ tí gap láàrin ẹ̀yin àti bàbá yín tó máa jìnnà gbọ̀rọ̀gbọ̀rọ̀, ìyẹn tẹ́ bá fetí sí ohun Ọlọ́run yín bá ṣe kọ́ nínú Deuteronomy. Ó ní jẹ́ tí o bá farabalẹ̀ gbọ́ ohun Ọlọ́run rẹ tí o sì tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, ìbùkún fún ọ tó bá wọlé, ìbùkún ni fún ẹ tó bá jáde. Ṣùgbọ́n àwa kọ̀ láti má máa ka verses 15 yẹn tó jẹ́ pé òun gan ló yẹ ká máa fi fún àwọn ọmọ wa ní lecture. Nǹkan tó bá fún wọn ní lecture nínú Deuteronomy 28 verse 15 yẹn downward tó bá yẹ pa fi nurture àwọn ọmọ wa, wọ́n á lè máa rí ìbùkún tó wà nínú verse 1 to 14. A lè máa tẹ̀lé wọn ní gbogbo ìgbà. Àwọn ọmọ wa lórúkọ Jésù Kristi, ìbùkún ló máa jẹ́ fún wọn nílé lóde àti nírìn àjò. Èmi pẹ̀lú yín àjèrè ọmọ, àárí ọmọ tọ́, ọmọ akẹwà, ọmọ agẹwà. Lórí ọ̀rọ̀ Tibetan, mo máa jáde fún lẹ́lẹ́kejì torí he must be stopped. He must be stopped. Gbogbo rubbish and nonsense tó ń ṣe yẹn ó ti tó gẹ́. Now, I want us all to congratulate our father in the Lord, our uncle in the Lord, in person of Reverend Emmanuel Oshofa, for celebrating and for remembering, for doing this wonderful thing for his daughter, because bàbá ló jẹ́ fún Arewa nígbà tó wà láyé. Bó tilẹ̀ jẹ́ pé Arewa ti fi kú ṣe àgbà gbogbo wa, àní rí àtẹ̀yìnkù mọ́ ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. My sincere appreciations and congratulations for doing this thing. Tẹ́rí nísàlẹ̀ yẹn, photo tẹ́rí nísàlẹ̀ yẹn. I'm really happy that it came to pass, because Arewa kọ ìwé, so pastor there celebrate on the launch, so òun ni program ta fẹ́ ṣe lénìí, but mo fẹ́ fún yín ní speech mi. Do mo mú àwọn kankan níbi kankan mọ́, mo mú list of names, mo mú mọ́ nínú write up èèyàn mi Káyọ̀dé Àjàlá, kí ààbò Olúwa kó máa dájú lórí ẹ̀ ní ìṣẹ́jú lórúkọ Jésù Kristi. My sincere congratulations and appreciations go to Reverend EMF Oshofa and his devoted and dutiful wife, ìyàwó wa, ìyá gbogbo ṣẹlẹ̀ tí ò fi rẹ̀ sípò ìyá, Selling Oshofa, as well as all Oshofa's children. Àti tí wọ́n gbójú window gbé wọlé, àti tí wọ́n tọ̀ bá wọn tọ̀ síbẹ̀, àti tí wọ́n ti pọ́n rárá ṣùgbọ́n tó ti forúkọ Oshofa sí gbogbo orúkọ wọn. Mo congratulate gbogbo yín náà, families and friends and Debbie's children, for coming together to launch, for launching the very long awaited book and titled Understanding Celestial Church of Christ, on CCC's rules, doctrines, and tenets for CCC members worldwide. How I wish she's here today. How I wish she was there to launch, to see how the Father will launch that, will approve and launch everything for her. I should celebrate your ìyálé yín àgbà tẹ́ ti sínú ilé tẹ́ fi sínú yàrá.
I'm coming to do a special program on that mama. Any yeni bẹ́ẹ̀ tí ẹ ti mọ́lé, Ọlọ́run ò ti mọ́lé. Bẹ́ẹ̀ sọnù sókè àjà kẹ́ni kó máa gbé bẹ́ẹ̀, Ọlọ́run ò sọnù sókè àjà. Nítorí pé kí nǹkan kan tó dáyé, nǹkan kan ládìyẹ ń jẹ o. Tí mo bá sọ fún yín pé ọ̀nkú mi náà ní lọ́wọ́. Ẹ̀mélòó lẹ ti rí ìyá yẹn kó tẹ̀lé wọn jáde. Torí pé léyìí àwọn náà dẹ̀ tọ́jú ẹni tó bá pọ́n tọ́jú ìyá yẹn òun náà bó ti yẹ pé èèyàn pẹ̀lẹ́ngẹ́ ni wọ́n ẹ̀rí àwọ̀ ọlá lára wọn torí èèyàn pẹ̀lẹ́ngẹ́ èèyàn jẹ́ńjẹ́lé ni wọ́n ṣùgbọ́n aré èèyàn jẹ́ńjẹ́lé tó yẹ pé tẹ bá rí báyẹn sọ pé àwọ̀ ọlá àwọ̀ tọ́jú wà lára ìyá yìí ṣùgbọ́n ẹ pátì ni o Ọlọ́run ò pátì so ìyẹn fún ẹ̀yin tẹ́ ní ká máa celebrate ìyálé yín àwọn màmá yín àgbà ẹni pé ká celebrate àwọn náà. Baba EMF, you are indeed a father for promoting and keeping the good work of late Debora Bola Shere Arewa Oshofa. Though she's dead, but you help in keeping her love, passion, and devotion flag high. So God bless you. This is the best honor. Telephone. And I'm very sure she was smiling that day. She was smiling, she was happy. At your beautiful wife, yourself, your wife, the children, siblings, everybody that came to launch, to honor this launching, both from far and near. I will mention a few names on her behalf, and I say thank you, thank you, thank you to each and every one of you. Today is a Thanksgiving Day. Today is, let's see, appreciate ẹni tó wà láyé àtẹni tó ti sùn nínú Olúwa. K'Olúwa kó bá wa gbọ́n yẹ̀pẹ̀ burúkú kó lójú ẹ̀ kó bá wa pa àṣìṣe rẹ̀. May Mother Earth be gentle with her remains. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ju nǹkan kan sínú pósí ẹ̀. Olúwa kò ní jẹ́ kó ní lára. A sì máa báyẹn náà bọ̀ ní kò pẹ́. Torí the same thing tó bó ṣe jù sínú pósí ọmọ yẹn náà ni Benjamin ló jù sínú pósí ẹnìkan tó kú ní parish ẹ̀ ní Amẹ́ríkà. Gbogbo ẹnu ni mo fi sọ. Now, as for every single person present at that launching on the 14th of December, if I'm not mistaken, this 2024, in person of most superior evangelist Olúṣẹ́gun Ọlárìndé. Mi ò lè má dárúkọ yín o, ìyàwó wọn, ìyàwó ẹ̀, sister me in the Lord. It's very, very unfortunate that I celebrated your daughter and you came online, put my name and tag over 60 forums, 60 celestial forums, and lots of people telling them that I hate you, I hate your husband. I never cursed your husband for a day. I only came out to say the truth. And why do you hate me? Nǹkan tó ń já ẹ̀jẹ̀ lára, ìwọ ló mọ̀. But your husband was here. Mi ò dẹ̀ lè ṣe kí n má dárúkọ ẹ̀. Mo lè má dárúkọ ẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ lọ sábẹ́ abẹ́ kíní tẹ́ lọ ń sọ oríṣiríṣi níbẹ̀. Mo lọ́mọ tèmi, mo lọ́mọ ọmọ. Mi ò gbàdúrà kí nǹkan kan kó ṣe ọmọ lọ́mọ. Ṣé gbogbo nǹkan tó kọ yẹn ọ̀dẹ̀ ni ẹ́. Tó bá yẹ pé mi ní ẹni, mi ní kọrú nǹkan bẹ́ẹ̀ jáde. O try láti blackmail mi káwọn èèyàn lè rí mi as an hypocrite. I'm not. Same to you, Talita Kume. God bless you, sir. Good evening, Bolu. God bless you.
I'm not a kind of hypocrite person. And I don't hate deep because I can't afford it. Iṣẹ́ tí mò ń ṣe kò fún mi kò fi àyè gba inú mi láti gbé èèyàn sí àbí láti kórìíra ọmọlàkejì. Kọ̀ràn yẹn, I will just stay. Thank you, sir. I will just stay arm's length. But whenever I see something good coming to you, màá tarí ẹ̀ sí ẹ. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá fún mi ní oore ọ̀fẹ́ yẹn. Èèyàn ló bímọ rẹpẹtẹ fún tó wà ní London. Tó wá sọ tó orúkọ tó fún rẹ̀ yẹn gan is a very stupid orúkọ. My darling sister, I don't hate your child o. Èmi náà mo bí tèmi o, ọmọ yẹn á dẹ̀ dàgbà á dògbó, àti mọjọ́ bíbí àní mọjọ́ pé oní kí n má bẹ̀ celebrate ọmọ yẹn. Very foolish of you. O wá tàbí àwọn èèyàn rẹpẹtẹ. Àwọn stupid fools náà, àwọn náà wá ń kọ̀kọ̀kúkọ̀ síbẹ̀. I pity all of you in Celestia. Ogun ológun lẹ máa forí gbé káàkiri. Ẹ wá ńkọ́, nobody is going to kill your child. Anybody tó bá lọ́mọ tí ẹ kò lè wá pa ọmọ ẹ. Ẹ jọ̀ọ́ ńgbà tí mo gbọ́ ọmọ yẹn jáde. Ṣé rí kí n kọ nǹkan kan burúkú síbẹ̀. Orin Steve Wonder tó ni mo tún kọ fọ́mọ yẹn. Tí bá dẹ̀ sọ pé kí n gbé photo ẹ̀ sí, o lè ní kí ni mo fẹ́ gbé photo ẹ̀ sí. The reason why, let me tell you, I've been looking for that picture. But it has gone with my old account. When I started doing awareness on mode of dressing in Celestial Church, ìyàwó ọkù mi, ohun tó gbé sọ́rùn as ẹ̀ṣọ́, bó ṣe tóbi, bó ṣe fẹ̀ tó rè ní gbogbo ọrùn báyìí. Ó wá da stone sí gbogbo iwájú sùtánà. Mo wá sọ mo ní this is uncalled for in Celestial Church of Christ as ìyàwó alàgbà. Ohun tó sọ tó yí mọ́ mi lọ́wọ́ nìyẹn o, tó ní mo hate wọn, tó lọ fẹjọ́ mi sùn káàkiri. Sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Kò sí ohun tádìyẹ tó máa fẹ́ yí àṣà mi ṣe. It's very stupid of you, and very childish of you to have posted that thing you posted. And I didn't just come, it's because I was tagged. I was tagged. And a friend of friend, no ni. When a friend of a friend comment on something, it will surely come to you because my world is free to the world. So, ìbá jẹ́ friend kẹjọ ló post nǹkan tẹ́ni yẹn ṣe wá comment á ní pé kí n wò ó pé nǹkan kan trend níbì kan. Ọlọ́run á bá wa wò, Ọlọ́run á bá wa dá sí, ó ní kí n má celebrate ọmọ ẹ̀. No qualms. Ó ní mo hate ọkọ ẹ̀, mo hate ẹ, mo wá ń lo hypocrisy. Hypocrite lèmi, kí n jọ o, kí n má pa ẹ́ lọ́mọ o. Ẹ ṣọ́ra yín o ẹ̀yin ènìyàn lórí Facebook. Mi ò kì í ṣàgàn o. Ọlọ́mọ kan kúrò ní kí ló bí. Mo ní wọn lọ́kùnrin, mo ní wọn lóbìnrin. Mo ní ìtọ́ndó, mo ní ìtọ́ndóyàn. Mo dẹ̀ ní ọmọ àfẹnubí millions. Mo ní wọn ní Christian, mo ní wọn ní Muslim, mo ní wọn ní tìbílẹ̀ jaburata. So, ìdí nìyẹn o. Toro mo mọ̀ pé òun gbọ́ nǹkan tí mò ń sọ yìí tí mo fi dárúkọ ọkọ ẹ̀ sí. Ó wà lára list ni. Tí mi ò bá tún dárúkọ ẹ̀ sí, ó tún lè lọ dìjà láàrin àwọn àgbà wípé wọn kọ orúkọ wọn sí ara àwọn tó attend. Ṣé o ti gbọ́ jàre? Superior Evangelist Ọbáfẹ́. Ẹ rí pé ńgbà tí mo fẹ́ porúkọ yẹn, ẹ rí pé ńgbà tí mo fẹ́ ka kíní yẹn, ó kọ́ mi lẹ́nu. Torí mo ti rò pé ṣé kí n porúkọ yẹn àbí kí n má porúkọ yẹn, kí n porúkọ yẹn àbí mi ì tún nífẹ̀ẹ́ kan tó máa sọ pé wọn ò tún rántí forúkọ wọn sínú list. Ṣé ó ti yé wa? Mi ò kì í ṣọ̀tá ọkọ ẹ̀ o, mi ò ṣọ̀tá ọkọ ẹ̀. Ìwọ ó tẹ́ lọ kó ní Artin Street ni mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀, òun ni mo dẹ̀ tó ń sọ yìí, ìyẹn ò dẹ̀ tún mí pé mo hate wọn. Ó ṣàlìyẹ tó ṣàdá fún yín again ní Artin Street pé kẹ́ fi ṣọjọ́ bí. Ẹ jẹ́ ká rọra fìbẹ̀yẹ náà sílẹ̀.
Superior Evangelist Obafemi Adewale San. Thank you so much, sir. Out of no time, Terry Ayelati Wabawa celebrates the launching of that book, AREWA, Bolashire Oshofa's book. Thank you so much. Venerable Superior Evangelist Olatosho Oshofa. Àbúrò mi. Ẹ̀gbọ́n oníkan. Anyway, Sawawu Dede Johnny. Sawawu Dede Johnny. So, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo rí ìgbọ̀gọ́ ló mú èèyàn gbé sáyà báyìí tẹ́ bá àbúrò mi Ọlátọ́ṣọ̀. Ó mú èèyàn gbé sáyà báyìí. Ó rẹ́rìn inú ẹ̀ dùn. Gbogbo ilẹ̀ múnú Debora dùn. For launching her book. I'm so elated here as well. Venerable Superior Evangelist Olukayode Adams. Thanks a lot, sir. Venerable Superior Evangelist Abayomi Ilori. Abayomi Ọlọ́run ni ó jẹ́. Ilori Olokola. God bless you. Venerable Superior Evangelist Kayode Taiwo. Wini lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Òbẹ́kìtì bẹ́kẹ́ṣẹ́. Ó wọlé alákìsà, ó dá alákìsà, ó sá alákìsà dó nígbà aṣọ. Ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí. Bóre bá pọ̀, ó máa ń dìfà ni. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni o. Oyilaki. AV Assistant Venerable Superior Evangelist Gwan Bartolome. Ṣé rántí oní kéèpù rainbow color, oní kéèpù Joseph. Que Dieu te bénisse, mon frère. Je sais que tu es un francophone, mais il faut pas oublier que au Nigeria, on n'utilise pas ce genre de guirlande. On n'utilise pas. Moi, je l'appelle guirlande parce que ça n'a pas de sens, quoi. Mais j'ai déjà vu la même chose sur quelqu'un qui est venu de Bénin. J'ai vu la même chose. Mais toi, comme tu es tout proche de notre papa, mais maintenant, tu as bien fait. Tu ne mets même plus rien du tout. C'est bien. Bravo. Nǹkan tí mo sọ ni wípé kíní tí ó fi sí etí aṣọ ẹ̀ nígbà yẹn Joseph colors tape of many colors we keep Buddha ẹ̀yin tèmi dé o. So mo ní kò dáa nítòótọ́ bó ṣe ń lò ní ibi tó ti wá nìyẹn torí mo rí ẹnìkan náà tó lo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ìgbà tí wọ́n fẹ́ ṣí cathedral bàbá ní few days ago mo rí ní ọrùn ẹnìyẹn but now he's using just cape without any tape. It's fine, no problem. And all the way from Spain, Assistant Venerable Superior Evangelist Adeife. Adeife orúkọ ọba ni o. Adeife. God bless you. It's a special thanks to you, sir. We really appreciate you. Thank you for being there. Assistant Venerable Superior Evangelist Awonusi, the trumpeter. Mdemo nǹkan tó dẹ̀ dé sí tó fún trumpet mọ́. Ó fún trumpet. Mélòó ló ti fún trumpet fún bàbá EMF. Wọ́n ti jẹ́ kó gba position yẹn mọ́ ẹ lọ́wọ́. Ọlọ́run bá bá mi ṣàánú fún àbúrò mi. I don't hate anybody. Yes, we disagree. You hurt me one time. I let it go the second time. I'm trying to let it go completely because the second time triggered the last time. But God will help me to, shade it away. Assistant Venerable Superior Evangelist Dairo, ọ̀rọ̀ gbogbo wa ló máa dayọ̀. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́ yín. Superior Evangelist, tálẹ́ nìyẹn o, ìrántí forúkọ ẹni yẹn sí, but it doesn't matter. Ọlọ́run
remember your name gbà tí mo lọ crop ẹni tó gbà tí mo wá ń kọ Ọlọ́run mọ orúkọ ẹni náà. And then Celestial Media Man, èèyàn mi pàtàkì tó ṣẹ̀ṣẹ̀ rí àánú gbà nínú oore ọ̀fẹ́ Olúwa Ọlọ́run bí Elédùmarè a máa ṣàláàbò lẹ́yìn ẹ̀. Káyọ̀dé Àjàlá, I appreciate you. Superior Evangelist Dayo Ọláìfá, olóko dáadáa ni Ọláìfá, Ifá máa gbọ́ sí gbogbo wa sẹ́rẹ̀. Kí là ń pè nífá? Ọ̀rọ̀ Elédùmarè, ọ̀rọ̀ ohun ọ̀rọ̀ Elédùmarè ni. Bẹ́ẹ̀ ni, bí pé kó sọ pé kéèyàn lọ ṣọ́nà. Ọmọ Yorùbá gidi ni mi o. Torí ẹni tí ò bá wọn ní onífá ló dárúkọ yẹn, onífá ló ó tún pọ́nlé o. Bẹ́ẹ̀ ni. Tó fi lè pèpè ní Ọláìfá, bóyá wọ́n dá Ifá fún ìyá ẹ̀ nígbà tí ojú ọmọ ń pọ́n. Onífá yẹn ni Elédùmarè ló ti ẹnu ẹ̀ sọ̀rọ̀ pé báyìí kásá báyìí káwòdì, bóyá ó máa lọ wẹ̀ ní o, bóyá ó máa ṣe nǹkan kan ní o, bóyá ó máa ṣe kinní kan ní o, náà wá fi sọ ọmọ yẹn ní Ọláìfá. Bàbá tiẹ̀ ló ń jẹ́ Ọláìfá o, not òun o. Bóyá Tèmídayọ̀ ló wá ń jẹ́ ni o, bóyá Olúwadayọ̀ ni o, bóyá Ọ̀rọ̀mídayọ̀ ni o, Dayọ̀ ló ṣá wà nú ẹ̀, ayọ̀ ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. The next person is my àbúrò ẹlẹ́rìn ẹ̀yẹ. Àbúrò mi ọlọ́rìn ẹ̀yẹ. Gbọ́lágadé, most senior evangelist Solomon Gbọ́lágadé Oshofa. God bless you. Mother Celestia Yetunde Odeyemi, you are appreciated as well. Mother Celestia Bola Adelu, I appreciate you. Ìyàwó èèyàn mi, ìyàwó brother wa Àjàlá, Mother Celestia Linda Àjàlá, àwọn náà wà ńbẹ̀. All the way from Morica. A gbọ́dọ̀ má ṣe tó ráwọn ní tójúbọlé ẹran núrù. Ẹ̀bùn oníhòhò, God bless you for being there as well. Ari mo rọ́wọ́ ẹ̀wọ̀n kan orúkọ tiẹ̀ náà sí. Mo dédé mi ò gbàgbé orúkọ yẹn. Tí mo rí ẹ̀bùn báyìí, spirit mi ó gbàgbára ọ̀tún ni. And as many of you present there that day, either in person or in spirit, I personally say thank you to each and every one of you for celebrating the memory of Arewa Debora Bolashere ọmọ Ojúkòṣe-Ọ̀fà tí a lè fi ta nípa. Ọmọ bílé ayé wù kó gbé Joseph. God bless you. God bless you all. Your memory after exit from this sinful world shall not vamp away, and your family, they are making sure that it's not just going away just like that. They rally around and promote your work. That's book. Your memory shall continue to linger. Oh no, my buying a special program, Gloria. Yummy. And once again, Your Eminence, Reverend EMF Oshofa, thank you, and your wife. I thank both of you for publicly approving and endorsing your baby sister's book, late Arewa Debora Bolashere Oshofa. The work she had worked, so much on. She was not there to bring it out, but you did that on her behalf. The book is to provide all CCC members that wants to know more about the adequate and the correct question to many to answers to many questions being asked every day. The long-awaited questions on rules, doctrine, and tenets that govern CCC worldwide.
I don't know the precise price, but I will ask, and then I will order for my own and for as many that I can help at the same time. I don't know. Ta ló ti mọ iye tí wọ́n ta ìwé yẹn kí n lè mọ iye tí mo máa place. Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ iye tí wọ́n ta ìwé Debora yìí, ẹ jẹ́ kí n mọ̀. At least I'm going to buy maybe bí méjì mẹ́ta kan ṣá. So láti fún àwọn the less privileged in some parishes. So ẹni tí n bá ti rí tó bá ti tàdírèkè ò ní ìdí ẹ̀. Torí àwọn kan wà tí wọ́n máa nílò ẹ̀ bó jẹ́ kọ́kàn tí ẹ̀ ní nílé kan lè gbé fún ọmọ wọn tó bá ń bọ̀ lẹ́yìn pé eléyìí ni kò máa tẹ̀lé lẹ́yìn. So I don't know the precise price, but make sure you grab your own copy. And for your friend and friends, this flag must continue. It must remain high and high and high in Christ Jesus. Hallelujah. Hallelujah. Ta ló message mi yìí? Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Bóyá wọ́n fẹ́ fún mi ní price ìwé yẹn ni. Okay. Ọ̀tọ̀ ni nǹkan tẹ́ni yẹn send mi. Okay, jẹ́ kí n tó wò. Ta ló mọ price? God bless ẹni tó bá mi wá kíní ìjáde. God bless ẹni tó bá mi wá kíní ìjáde. Now, mo fẹ́ kí gbogbo wa ká jọ wo fọ́tò tí mo fẹ́ gbé jáde yìí. Nǹkan tó fàjẹ́ mi pẹ̀lú ìyàwó Bàbá Ọlárìndé rèé o. Torí tí wèrè bá ń sọ̀rọ̀, olórí burúkú kọ́ ló máa gbọ́, asínwídẹ̀ kọ́ ló máa dájọ́. Adájọ́ tó ń dájọ́, wọn kì í sí níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o. Ẹjọ́ tẹ́kíní bá rò, ẹjọ́ tí kejì bá rò, òun ni wọ́n máa dá o. Ẹ jọ̀ọ́, àwòrán tí mo fẹ́ fi hàn yín yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé ó yẹ kí ìyàwó àgbà ìjọ tó pèrè ẹ̀ ní last bus stop, ṣó yẹ kí ó jẹ́ pé òun ló máa wọrú ẹ̀ lọ sí harvest bówó bá tiẹ̀ ń gúnyàn? Nǹkan tó fàjà wa rèé o. Ṣé gbogbo yín ṣe rí? Nǹkan tí mo gbé jáde tí mo ní she shouldn't have, ẹ yé mẹ́sẹ̀jì mi ẹ kúrò. Tí mo ní odidi ìyàwó olùṣọ́, and then she was in London and she happened to be the head of women there, something like that. Mi mo bó ṣe pé head of women council. Wọ́n wá ní pé kó lọ represent women council. Ẹ wò múra tó mú lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Nǹkan tí mo gbé jáde nìyí o. You need one word. You need one book. Nǹkan tó díkàlùkù bá nídìí kó máa sọ. Mi mọ̀ bóyá ẹ̀ṣọ́ tí ìyàwó ẹ̀gbọ́n mi gbé sọ́rùn ló ń sọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Nígbà yẹn ni wọ́n dẹ̀ ní kí n máa ṣe awareness lórí dressing. Ẹ wo lace yẹn already bó ṣe tóbi tó. Ẹ wá wo ẹ̀ṣọ́ tó gbé sọ́rùn. Àfi bí tàwọn tó wà ní tó ń ṣe Buddha, àfi bí tàwọn Buddhist. Ẹ wo tetí. Bówó bá tiẹ̀ ń gúnyàn gàràgàrà. Ẹ jọ̀ọ́ ṣó yẹ kí ìyàwó lé ìyàwó àwọn kan nínú olùṣọ́ waiting to be this, waiting be this one. Nǹkan tó fàjà èmi pẹ̀lú yàwó, nǹkan tí mo sọ ni pé nǹkan tó fàjà èmi pẹ̀lú lady tó ń pè rẹ̀ ní last bus stop, tó ní last bus stop forever kìnnìkan tó kọ lọ gígùn. You've been childish with that orúkọ tó ń pè rẹ̀. Ẹ wo ohun tí ìyàwó last bus stop, ìyàwó Bàbá Ọlárìndé tó gbé sọ́rùn. Ẹ wo gbogbo àwọn èèyàn ṣe ń wò lọ́tún tó ń wò lósì pé ẹ wò ètè. We need one book. Ẹ̀yin mélòó lẹ need one book? Ẹ sọ pé we, ẹ̀yin mélòó ni we? So
nǹkan tó fàjà wa nìyẹn o, nǹkan tí mo post jáde nìyẹn o. Èyí tó yẹ ẹ wò kí tó wá ṣó ọwọ́ ẹ wò nǹkan tán kó sọ́wọ́ ọmọ ilé ẹlẹ́rù ẹ wò odidi ìyàwó olùṣọ́ àjàrà odidi HOD nígbà yẹn lọ́hùn. Na last bus stop mo ti gbọ́ bus stop ti bo níbẹ̀. There are some names you don't tag yourself. You don't give yourself a name that doesn't give glory to God. Tá bá ti wà nínú iṣẹ́ Olúwa, a gbọ́dọ̀ mọ nǹkan tá máa pera wa. A gbọ́dọ̀ mọ irú orúkọ tá máa pera wa. Pera ẹ ní last bus stop. It's a pity. It's a pity. I really pity you for coming out for me and posting me. Tony Kaluku bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀yin idiot ẹ̀yin àgbà òpònú. Tẹ́ ẹ sọ pé nothing is going to happen to your child. Nobody can kill your child. Ohun tó fàjà nìyẹn nǹkan tí mo post nìyẹn. And photo tẹ́ ń wò yìí, photo yìí is about 5-6 years. Okay, dọ̀rẹ̀ bus stop báyìí ó yá kó kálukú máa fi bus stop sí ẹ máa fi last ẹ máa pè ní last bus stop because last bus stop lórúkọ ẹ̀. It's a very bad name. It's a very bad title you've given yourself because you are just a child and you've been childish. Ìyẹn ò mí pé ṣé o fẹ́ tó pé uncle mi ń tọ̀ síbẹ̀ dáadáa. Uncle mi ń tọ̀ síbẹ̀ kiri ni. Kini, bàbá ṣì ń gé bàjí kiri. Your last bus stop and nobody is coming in last bus stop and last bus stop forever. Kini kan. Nonsense. If you know your worth, you don't need to give yourself stupid title. People will be giving mama dash ní àwọn orúkọ aládì àwọn title aládìídùn. Oh, gbé mi ni Taton Sibe of Celestia. Taton Sibe of Celestia. Ẹnìkan fún mi ní Debora of Celestia. Ẹnìkan fún mi sí orúkọ pọ̀. Mo ti delete ẹni. God wins always. Daughter of Zion. Ìyẹn ni kọ́kọ́ fi bẹ̀rẹ̀. What nonsense are you doing? God bless you because mo ti announce kini yẹn pé mo need kan bá mi wá photo yẹn because ó ti pẹ́ over 5 years. God bless you, ma. Now, as for the caption that I used on the poster, just for the awareness that there is program that is going on there. There is nothing bad in the name changing, but it's more than what we think. Yes, there is nothing bad in changing of a company's name. Ìjẹ̀bú our last bus stop ló bá tán. No, ẹ má kọ lọ́tọ̀ọ̀tọ̀ because ó kọ gbogbo orúkọ ẹ papọ̀ báyìí ni. Ẹ bá fẹ́ fi bus stop ẹ má orúkọ tẹ́ ń dá yẹn kò lọ pẹ̀lú orúkọ tálẹ̀ pẹ̀lú orúkọ ẹ rárá ni. But ẹ kọ́kọ́ máa fi last bus stop sí. Ẹ máa fi last bẹ́ẹ̀ ni o fearless lioness the vulture bẹ́ẹ̀ ni èmi kan ṣe yìí náà ni àwọn èèyàn náà vulture yẹn wọ́n rò pé àwọn fẹ́ fi bú mi ni. Wọ́n mọ̀ pé ẹni tó gbangba sùn lọ yẹ ni èmi náà kọ́ Elédùmarè ni àrìbìràbàtà àràbàtà ríbitì ibà. So now going back to the caption tí mo lò on the awareness, yes, I'm still standing on it, and I want us to pay attention to something. There is nothing bad in changing a company's name. But the danger of it might come tomorrow. Because once àwọn board of trustee kan nínú company tó bá jókòó tó bá ní ẹ jẹ́ ká change orúkọ company wa sí kíní kan
àwọn tó ṣẹ̀ṣẹ̀ change ẹ̀yìn àwọn ni wọ́n ní o náà ní company yẹn o. Bẹ́ẹ̀ ni o, àwa fúnra wa Olúwayé Divultures àwa nìyẹn. Wọ́n rò pọ́n fi ń bú mi ní nígbà yẹn. Wọ́n tún pè mí nìkan àbúrò ìyá ọkọ mi láfíà ìjọ̀gbọ̀n fẹ́ London. Kí lorúkọ ẹ ti ń jẹ́? Ìyá ọkọ mi Búkì, ìyá mi Lẹ́gbàá. Òun náà súré jáde. Ó ní kó wá wò ó nígbà yẹn wọ́n dẹ̀ jẹ́ kégungun mi ni. Mo lọ yọ idà Michael mi jáde ni. Èmi ò ń ṣe òṣìṣẹ́ Olúwa yọ̀bọ̀kẹ́. Mi ò ní bá yín lọ perí ẹnì kankan sínú kòkò. Omi ni mo gbé kalẹ̀, mo dẹ̀ mú dà Michael, mo dẹ̀ kì sínú ẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n wá pè mí ní Prophetess Bella. Ẹjọ́ torí Ọlọ́run ṣe rí mi, ṣe rí dán. Yéèbà. As I was saying, kí tó ta mọ́ orúkọ tí wọ́n rán mi létí. There is nothing bad in name changing, but it is more than what it is. Benjamin wọ́n change orúkọ parish, orúkọ kí ló ti ń jẹ́, orúkọ Kétu. Wọ́n ní wọ́n fi honor papa ni. Ṣe mú street tí ilé papa wà yẹn kẹ́ fi honor wọn, kẹ́ change orúkọ street yẹn, kẹ́ fi orúkọ street yẹn kẹ́ fi honor papa. Ó ṣe jẹ́ pé Kétu tó jẹ́ headquarters gbogbo ṣẹlẹ̀ le change. The same thing ni Benjamin ló lọ ṣe ní Oshofa parish tó wà l'America. But he failed because he met lots of intelligent people there. He changed that name. Monilowo. Ẹni tó lọ yọ mo lórúkọ ẹ̀ lọ́wọ́. Reference yẹn Monilowo. I have the whole file lọ́wọ́ mi. Nígbà tí ariwo ta, wọ́n tún lọ ìtúré yí padà. The same orúkọ tí wọ́n lò fún kí ló ti ń jẹ́ fún Kétu yìí náà ni Benjamin lò l'Amẹ́ríkà. Òun lẹ rí nínú pósítà tí mo gbé jáde. Tí mo fi béèrè question pé ṣé bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Because Celestial Church of Christ Kétu International la mọ̀ sí. Ẹ wá ti change ẹ̀ sìn. Ẹ sọ sí the Celestial Church of Christ Kétu International Headquarters. SBJ Oshofa's SBJ Oshofa Cathedral. That means that owó aláta, owó elépo, owó onírú, owó oníyọ̀ tí wọ́n fi kọ́ ibẹ̀ yẹn. Àti tí cousin tèmi gan kó sílẹ̀ pé kẹ́ fi ṣe facelift ibẹ̀. Gbogbo ẹ̀ ti lọ. Ó ti di property ìdílé Oshofa nìkan. Tó ẹ ṣe láti remain pé property bàbá yín ni. Bàbá yín ò kọ́ church o. Ẹ ṣe mú street ibi tí street ibi tí parish wà yẹn. Kẹ́ change orúkọ street yẹn. Ìyẹn ni pé èèyàn fi nǹkan hàn náà yàn. Ṣé rí ẹ̀yin ẹlòmíì ẹ máa sọ pé wọ́n kàn fi nǹkan hàn náà yàn, wọ́n kàn fi nǹkan hàn náà yàn. Nínú gbogbo àwọn new elevation tó jáde, àwọn tí òun ṣolùṣọ́ wà ń bẹ̀ náà mi ìdẹ̀rí kẹ́dẹ̀ kọ́ honorary sí. Tẹ́ bá fi nǹkan hàn náà yàn, ẹ máa fi honorary sí. Benjamin ventured into using same name in America, but failed because a community parish can't become anybody's inheritance. My people, let us wake up. You will see what is becoming of that Kétu, because everything now, ó ti rọrí síbẹ̀. Pastor gan ti ní
kíní ń bẹ̀. So wọ́n ti gba bẹ̀ yẹn pátápátá. Bí bá ti ẹ máa gbà mẹ́kọ pé gbogbo ayé ni Kétu yẹn property bàbá àwọn nítorí pé bàbá wọn kọ́lé síbẹ̀. Wake up. Be in spirit. Ẹ má ṣe pàdípàdí. Nínú pé ká fi nǹkan bá tèèyàn jẹ́, èdè òyìnbó ló burú jù. Wọ́n máa rẹ́rìn báyìí ni wọ́n dẹ̀ máa rẹ ajẹnifẹ́ni lèkúté ilé. Ẹlẹ́fẹ́ họ́nà yàn. Street yẹn ló yẹ kẹ́ mú, not that parish. Àbí kẹ́ lọ síbi tí ó jẹ́ parish tí papa kọ́. Kẹ́lẹ́ fẹ́ change. Ẹ̀yin ò ṣe pé bàbá ìmá mo ṣe bọ̀ lórí ẹ̀. Uncle ìmá, reverend ìmá, pastor ìmá. Ẹ̀yin ò ṣe pé parish dáyìí sí kẹ́yìn pè ní SBJ Oshofa. Ẹ̀yin ò ṣe pé ní Oshofa parish. Tẹ́ fi lọ pè ní Ark of Salvation. I'm not a dunce. To àbúrò mi ọ̀sọ̀rọ̀ sọ́bótò. Onígbéra ṣánlẹ̀, onígbéraga, àbúrò mi Ọlátọ̀ṣọ́ Matthew. That statement to spewed ní Mẹ́kọ. Why bragging to your stupid, gullible followers? It will definitely splash back on you, on your face, very, very soon, my darling. Very, very soon. Very, very, and very soon. Kọ sílẹ̀ o, àbúrò mi. Bá mi kọ sílẹ̀. You will know that I know what I'm saying. I know what I'm talking about. Ẹ má bínú, kíní yẹn tí mo tàn. Ó jẹ́ kí n gbàgbé ibi tí mo sọ̀rọ̀ dé. It will splash on your face o. Torí gbogbo àwọn ọmọ ènìyàn tó sọ pé adégún tí wọ́n rate ẹ, tí wọ́n praise ẹ níbẹ̀. I'm going to play the audio. It's just less than 2 minutes. Láàrin less than 2 minutes. Let me look for that. But I want you to remember something. I will play that video for us to hear. Sorry, I'm on Bluetooth to you. Remember this. They that gathered together then and started shouting, Hosanna to son of Joseph, the carpenter. Later on, they said, crucify him and release Barnabas to us. Barnabas happened to be a troublemaker, but they released him. And Pontius Pilate did what? He washed his hands. Èmi á ṣiṣẹ́ ìdébì kan kí n tó fọwọ́ mi kúrò nínú ọ̀rọ̀ ẹ̀. Because ìparun ẹ̀ ò lè jẹ́ nǹkan kan fún mi. As for àwọn stupid followers ẹ̀ tọ́pọlọ wọn ti yòrò tí wọ́n mọ nǹkan tó yẹ kí wọ́n sọ tó máa wá síbí tó máa wá sọ ìsọkúsọ. I congratulate all of you. That's me rí kankan nínú yín tí mo máa wọ̀n fún lẹ́ni. Ẹ̀rí nǹkan tí mo fi bẹ̀rẹ̀ ètò ni. St. Michael ni. Mo gbọ́n sórí, mo gbọ́n sí gbogbo ara. Mo tiẹ̀ tún ta díẹ̀ sọ́nà fún bẹ̀. Kí n lè bùjó ẹ. Kẹ́ lè mọ̀ wípé this thing no be ṣeré. You can't frustrate my ministry. I can't be on the line and you will come here to frustrate the truth that I'm saying and turn it to a lie. Gbogbo nǹkan tí mo sọ bí ẹ mú proof ẹ jáde pé gbogbo nǹkan tí mo sọ kò sóòótọ́ ọ̀rọ̀ kankan níbẹ̀. Ẹ̀mí Ọlọ́run kì í purọ́. Nítòótọ́ ọmọ ènìyàn fòdodo. Listen, let us play that video.
Where is that video? Where is that video? Ah, ẹ má sọ fún mi pé mo ti delete ẹ o. Èsì o. Ah, mi tábúrò mi dẹ̀ ti ń give wonderful speech. It's just 2 minutes something. Not more than that. Just 2 minutes something. Let me. Bó ni mo save ẹ sí. Ẹ má bínú. Ẹ má bá mi fara gbà bẹ́ẹ̀ náà ni o. I have to bring it out. I have to play it. Ah, ṣe pé mo lọ delete ẹ sort of tí mo fi tó yẹ kí n tọ́jú ẹ kí n play. Oh my days. Ṣé mi ò fi síbí báyìí ṣá? Let me. Ẹ má bínú. You just have to bear with me. Bear with me. It's 2 minutes. Oh my God. Me they share with anybody. I don't think I shared it with anybody. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tó sọ nítorí not everybody ló gbọ́ ọ̀rọ̀ tó sọ yẹn. Mo ní mo fi sí. Okay, jẹ́ kí n gbogbo ya máa rí gbé jáde báyìí. Mo rí picture kan, and that picture really saddened my heart. And the person that picture concerned, I will try my best to get across to that person. Oh my God, I don't have that. Ah, I found it. Èmi ọmọ tí ìyá bí tó fọjá ràn wọ́n. Oh yeah. Ma play ẹ̀sìn. Ẹ jẹ́ ká jọ gbọ́. Ẹ máa gbọ́. Èmi ò bú ẹni tí ẹ̀mí ń lò kankan. Tó bá yẹ pé ẹ̀mí mímọ́ ló ń lò, kò ní máa ṣeṣekúṣe bí aràn tó ń boyún jẹ́. Tosho, you are talking to me directly there. Ọmọ ọ̀rọ̀ ni mi, ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mi, ọmọ gbọ́rọ̀gbọ́rọ̀ dẹ̀ ni mi, gbogbo etí méjèèjì báyìí ni mo fi ń gbọ́rọ̀, gbogbo ara mi kìkì dá jere ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. O ò lè sọ̀rọ̀ sí mi directly, o lè porúkọ mi. Mo tún fi gbogbo ẹnu sọ wípé ìwà tí pastor ń hù kò mú ìwà ẹni àmì òróró dání. Bẹ́ẹ̀ ni. Pé ẹni tó bá ń gbé orí sí abẹ́ wọn tí wọ́n bá ń tàmì òróró fún ìpọ́njú ni. Ṣé bẹ́gbọ́n ẹ̀ náà sọ bẹ́ẹ̀? Àbáǹtì ẹ̀dí ẹ̀ ti sọ bẹ́ẹ̀. Wọ́n ní tí pastor bá ti pé 2 mẹ́ta pé wọ́n gbọ́dọ̀ tàmì òróró mọ́. Ọjọ́ wo láǹtí ẹ̀dí ti wá sí ìmẹ̀kọ́ tó ti wá tàmì òróró? Ọjọ́ wo ló ti bá yín pé fámì òróró? Àmì òróró tí ń gan tẹ́ bá gbà ṣe ń gbà ní public àbí ní ilé tí ń gbà. Nonsense. Àbúrò, it's not a new thing. What you are saying lọ sórí ọ̀rọ̀ gangan. Èmi ò kì í ṣe ọ̀tá ìjọ. Ẹ̀mí ogun ọ̀run dẹ̀ attest sí pé mi ò kì í ṣe ọ̀tá ìjọ. Tí mo bá rí ohun tí ò dá ńbẹ̀, I will come out and say. Lọ́la gan mo tún ṣe ń padà bọ̀. Tí mo á tún wá fún yín jẹ. Torí ẹ ti bastardize everything. Wọ́n lè ṣe iwájú ní ti ẹ̀yìn wò tó fi máa ń sáré. Nígbà tẹ́yìn tẹ́ ẹ pera yín ní ọmọ Ọ̀ṣọ́fà àti ọmọ not Ọ̀ṣọ́fà ní gbogbo orúkọ, because báwa náà ṣe ní ìdílé tèmi náà ni. Ní ẹ̀yìn tí ẹ ń pera yín ní ọmọ Samueli, Joseph, Bíléwù, ẹ jẹ́ ká fi Ọ̀ṣọ́fà sílẹ̀.
tẹ́ sọ pé ẹkùn ẹ̀lẹ́ ti jáde ṣé ìwà tẹ́ ń hù ṣó bọ́ lọ́rùn lé gbogbo ẹnu lèmi lè fi sọ pé gbogbo ẹ̀yin ọ̀tá ìjọ láti inú ilé Samuel Bíléwu Ọ̀ṣọ́fà ọmọ Àlàkẹ́ Ìmẹ̀kọ tẹ́ ń gbé ìjọ Sẹ̀lẹ́síà tẹ́ ń gbé lẹ́mìí gbóná àtàwọn kákọ̀ sí yín gbogbo yín lẹ máa la erùpẹ̀ àṣẹ ọ̀run ògún kò yí padà ó ń pariwo bí agbèrò ní Yorùbá ó lè sọ kò dùn lẹ́nu English French wà ló gbọ́ wà ní wọ́n náà fẹ́ ṣe translation èdè tó gbọ́ tó dángájíá òun lè dé yín èdè àjàṣe èdè Kútọ̀nù ẹ̀yin nonentity ẹ̀yin àtòkò wa balẹ̀ jẹ́ ẹ lè bá èkó jẹ́ mọ́ wa lọ́wọ́ torí ẹ̀ kì í ṣọmọ Nàìjíríà àwa gbà yín wọlé ni ẹni tá a jẹ gbà wọlé Olúwa ó ti parí iṣẹ́ Olúwa ti pè sọ́dọ̀ adẹ̀wátà àtẹ̀ṣìwàyà nígbàgbọ́ nínú ìpè ẹ̀ ṣùgbọ́n ìyẹn ti mú ayé súyàn ẹ ti mú jọ òun súyàn tí ò bá sí pé ìpè mi tó sì tèmi mọ́lẹ̀ ìpè yẹn ni ló dẹ̀ mú mi tí mi ò fi kúrò nínú ìlú ìdí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí over 20 years ni mo ti ní red passport lọ́wọ́ a ní mo lè lọ káàkiri ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ kúrò nílùú yìí torí bí lòun ti fẹ́ kí n máa ṣiṣẹ́ ìránṣẹ́ mi I can travel to anywhere but bíbá yìí ni bẹ́ẹ̀sì mi gbọ́dọ̀ jẹ́ it's over 20 years ni mo ti ní red passport mi lọ́wọ́ red passport mo ti gbà lẹ́ẹ̀mejì 10 years lẹ́ẹ̀mejì tó ti renew ẹ̀ so kó tó fẹ́ fún kọ́ lè sọ pọ́rọ̀ dá lẹ́nu ẹ̀ sórí gbogbo àwọn wèrè tó ń gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn yẹn ìṣubú ẹni wọ́n ń wá Ọlátọ̀ṣọ́ ìṣubú ẹni wọ́n ń wá ó ti gbàgbé ni Hosanna today crucify him tomorrow ìwọ máa wòran bẹ́bẹ́ ò tí bẹ̀rẹ̀ bẹ́bẹ́ ṣẹ̀fẹ̀ lọ wọṣọ sọ́rùn nínú ilé ni láti jáde síta kó wá máa bẹ́ lọ. I'm saying this as a young God. Sele is a perfect church. Of course, Sele is a perfect church. Ẹ̀yin tẹ́ wà ní díẹ̀ lọ́mọlángidi. Àdẹ̀ fún Sele ní oore ọ̀fẹ́. Iṣẹ́ ìtúdé jẹ́ iṣẹ́ ìjáde. Gbogbo ẹnu ni mo sọ, gbogbo ara ni mo fi sọ. Fún papa ní oore ọ̀fẹ́ àti ṣe ògbáǹkangbì iṣẹ́ ìràpadà. Iṣẹ́ ìbùkún la fún Sele. Iṣẹ́ ìbùkún, iṣẹ́ àánú. Níbi tẹ́ ti fẹ́ máa ṣe iṣẹ́ tí kò kìí ṣiṣẹ́. Tẹ́ bá ń wá iṣẹ́ tó gbáǹkangbì nínú iṣẹ́ ìràpadà, nínú iṣẹ́ ìṣẹ́gun, kérúbù la fún. Àdẹ̀ fún kérúbù níṣẹ́ ìbùkún díẹ̀díẹ̀. Ọlọ́run ọba ò kìí ṣe màdàrú màdàpọ̀. Celestial is a perfect church. Ó wà fún Kristẹni. Ó wà fún múmìnì. Ó wà fún oníṣẹ̀ṣe. Ó wà fún babaláwo. Ṣóyẹ yí bẹ́yẹn. Tá a bá ní ká kàyé kí ọmọ múmìnì tó wà nínú Sẹ̀lẹ̀ kí gbogbo wọn kó kúrò 75% ló máa kúrò. Tá bá tún wá sọ pé ọmọ kérúbù tó wọnú Sẹ̀lẹ̀ àrí 85. Àwọn yẹn lè rí àwọn ọmọ kérúbù tó wá tó di Sẹ̀lẹ̀, àwọn lè rí tí wọ́n ń fa háyà. Ẹ lè bá wọn wí. Àwọn lè máa rí tí wọ́n máa fi èdè. Mo ní ọ̀rẹ́ kan ní London, she's late now. Wòlíì Dọ̀tun, rest her soul.
kò sí èdè náà tí wọ́n máa fi jí tó máa fi máa sọ̀rọ̀ tí ò ní tú. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀ yìí náà lẹ́pa ẹ nítorí pé ẹ̀bùn tọ́lọ́run ti fún ó ti pọ̀ jù. Ó máa ṣe o. Tí ẹlẹ́mìí bá wà lórí òkè ní kérúbù ní gbogbo UK yẹn wọ́n máa wá gbé pé kó wá bá wọn tú kò sí ni. Wọ́n gbé orí ìfẹ́ wọ́n gbé ẹlẹ́mìí yẹn pàdé báyìí wọ́n máa tẹ̀lé lẹ́yìn bó ṣe sọ ló máa tú. A tún máa béèrè ìbéèrè a tún máa sọ pé a tún máa tú bó ṣe bá wọn máa jọ rìn ní inú ẹ tó wà nínú ẹ̀mí nínú kérúbù yẹn inú à máa dùn pé yes òun ṣe pàdé ẹni tí òun ṣe tó ṣe gbọ́ nǹkan tó wù sọ ni. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀ yìí náà lẹ́pa ẹ gbogbo yín lè mẹ́ni tí mò ń sọ ní London Wòlíì Dọ̀tun. Oh God. Hallelujah. Two years ni tó sùn nínú Olúwa. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀ yìí náà ni. Ìlara yìí náà ni. Oníyàwó mi àwọn nǹkan yìí ti pọ̀ jù kíjọba Ọlọ́run kó dé mo ṣe bá kan sọ̀rọ̀ ni mo ṣe bá kan sọ̀rọ̀ bá kan dé ṣe máa ń sọ̀rọ̀ ni. Because ọmọ Ìjẹ̀bú ni ọmọ yìí ọ̀kan ṣo ọmọ ẹkùnrin kan ṣo ló dẹ̀ ni. Nígbà tí ọmọ yẹn tó ṣẹ̀ṣẹ̀ bó ṣe bọ́mọ yẹn ṣe dé London láti yọ ọdún yìí àṣùgbọ́n Ọlọ́run ṣe nǹkan kan nínú ilé ayé ó jẹ́ kó kọ́mọ yìí ọ̀kan ṣo yẹn ó ṣe wedding ó dẹ̀ fojú rí kó tó dìpò lọ. mi ò tiẹ̀ mọ̀ mo ara yẹn ṣáà ń fún mi mo ṣáà kàn bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì màá ṣáà pátá mo ní ìdí bàtà tọ́nà kò máa ń ta àwọn bàtà nǹkan bẹ́ẹ̀ yẹn ìyá ọkọ mi èwo ni tẹ́ tó ti gbédé o èwo ni kinní kan èwo ni nìkan mo ṣáà kàn rí pé mo kàn mẹ́sẹ̀gì wọ́n á ṣí mẹ́sẹ̀gì wọn á pàdé ni mo pé ó wà ní kábíyèsí Ọlọ́run ọba Elédùmarè Ọlọ́run ọba máa ń fi nǹkan tó bá máa pààyàn lára ó máa fi pamọ́ fún yàn. Rẹ́sà sọ.
nǹkan táwọn èèyàn ò mọ̀ ni wípé kò dìgbà tó bá tẹ̀dí mọ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní pariwo tó bá tẹ̀dí mọ́lẹ̀ tó ń pariwo microphone tó gbé dání atẹ́gùn nìkan ló máa gbé jáde. When you speak slowly ó ń pariwo míì pé you are spiritually filled. Olùṣọ́ kan wà lórí Facebook mi báyìí tó bá ń sọ̀rọ̀ báyìí pẹ̀lú kò sí bọ́dọ̀ ṣe lè dá tó ariwo tó máa ń pa yẹn nìkan náà ni. No, when you are addressing crowd kéèyàn lóhùn tó loud ó yàtọ̀ sí pé kéèyàn máa pariwo. Ó kàn ń pariwo níbi báyìí ni kọ́ lè sọ pé kíni kọ́ lè sọ pé òun sọ̀rọ̀ láti inú ẹ̀mí ó sọ̀rọ̀ láti inú ẹ̀mí gbogbo nǹkan tó sọ gan rubbish ni. Yeah, she did. Masha. At one stage mo sọ mo ní kó lọ pààrọ̀ ilé torí bí second floor níbi tó mo ní kó lọ wá ilé tó wà nísàlẹ̀ because wọ́n fi ẹsẹ̀ dá láàmú. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀ burúkú yìí náà ni. Ṣùgbọ́n kí ni ó ti bọ́ lọ́wọ́ oṣó ó ti bọ́ lọ́wọ́ ajẹ́ Dọ̀tun ti bọ́ ó ti bọ́ lọ́wọ́ amọ̀nìṣe ní àwọn wòlíì ẹgbẹ́ náà gbógun tì. Ṣé Nàìjíríà nìkan ni Pope wà ní tẹ́ ẹ jẹ́ ká gbádùn gbogbo yín ẹ̀ kì í ní good preaching lẹ́nu. You don't have good words to feed people. Àtàmọ́ àtàwúrẹ́ lẹ́ máa ṣe. Ṣọ́ọ̀ṣì tí Pope wá torí Oshofa tó bọ́ lọ́wọ́ tó ní ẹ̀hún ṣẹ̀ṣẹ̀ rí ibi tọ́lọ́hún sọ̀kalẹ̀ sí ni. Fuck you. Oopla. Go tó bá kó lórí kíní tó ń pe brother Tosho náà your boss. Ẹjọ́ lọ máa wá níta lódì kejì lórí lẹ́yìn pro. Má sọmọ níbí jọ. Ẹ bá ṣọ bọ́ọ̀sì ara yín ẹjọ́ máa lọ bọ́ọ̀sì ara yín lọ́hùn. Èmi àmọ́ àròjù tó máa sọ tí wọ́n gan tó wà bíbá àgbọ̀ tó jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀ tó bá gbé wá báyà wì dápò ẹ̀ pà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 . Kò sí ìlú kan tí Pope ti dé rí. Tó bá kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú pain ó kọ́kọ́ máa ṣe kíni ó kọ́kọ́ máa fi ẹnu júbà ilẹ̀. Iṣẹ́ gbogbo wọn nìyẹn. Pope tó ti kú látọdún náà mi náà lẹ̀ ni wọ́n ṣẹ̀ wá ń sọ̀tàn ẹ̀ fún wa léni. Ẹ̀dùn ọ̀nà ṣẹ̀ṣẹ̀lẹ̀ ló kọ́kọ́ wà ní. Ẹ jẹ́ ká mú láti ibẹ̀. Torí ẹ̀yin ọmọ pàpá yìí ẹ̀ mọ̀ nǹkan kan. Ẹ máa sọ pé ṣẹlẹ̀ nìkan ni church tọ́lọ́run gbé sáyé. To hell no. Tí ò bá sí kérúbù kò sí ṣẹlẹ̀. CAC ó ti wà before ṣẹlẹ̀. Aládùúrà ó ti wà before ṣẹlẹ̀. Ṣóyé wa so kẹ́ kó rọrùn ọ̀rọ̀ yín kẹ́ kó sẹ́gbẹ̀ kan àwọn tí ó tán gullible àwọn lẹ ń gbọ́ lẹ́yìn ẹ̀ tí wọ́n jọ ṣe irọ́ náà dẹ̀ ń pa. Tó bá ṣubú lè ní pẹ́kẹ́ bá ìwà gbólóṣì olórí burúkú at least àti ẹ̀rí mú mísì torí gbogbo wọn náà ń bẹ̀rù ẹ̀ kó má bàa ṣe wọn ní láburú. Gbogbo ẹnu ni mo fi sọ. Pope fẹsẹ̀ rìn wá látòdìdí Vatican wá sí Nàìjíríà ṣe rí pé ìsọkúsọ ló ń sọ. Pope fi ẹsẹ̀ rìn wá. Abẹ́gbọ́. Wàá sọ pé Pope ó rìnrìn àjò wá. Bàálù ló wọ̀ Nàìjíríà. Nígbà tí kò kìí ṣe Orímọládé tán là ṣe. Àrọ̀ tó gbọ́dọ̀ bálẹ̀ lẹ́sẹ̀ méjì.
bẹ́ẹ̀ ni àrùn tó ń gbà ọ̀jọ̀gbálẹ̀ ẹlẹ́sẹ̀ méjì òun ní kò bó ṣe sọ pé papa o wọ́n bẹ̀rù plane o wọ́n ò ṣe kinní kan o wọ́n ò ṣe ẹ máa jẹ́ kéèyàn máa sọ nǹkan tí kò ní sọ ni ẹ máa jẹ́ kéèyàn máa sọ nǹkan tí kò yẹ kéèyàn máa sọ jáde ni Orímọládé travel nínú ẹ̀mí tí wọ́n dẹ̀ máa rí níbi tó ti nílò ẹ̀ kò dẹ̀ ní wọ plane. It will not will not. Mi mẹ́ni tó kọ comment yẹn tó lórúkọ mi lẹ fi kọ. Pope fẹsẹ̀ rìn wá látòdìdí Vatican ló fẹsẹ̀ rìn wá. Ṣé rí pé sọkúsọ ẹnu tọ́ṣọ ti pọ̀jù. Mo ní kẹ́ yé gbé microphone fún. Wọ́n tún ṣe wọ́n ọgbẹ́sẹ̀ níbi tó ó játọ́ sí microphone yẹn wọ́n ọ̀gbọ́n kankan tó sọ mọ́ wọ́n tún pààrọ̀ ẹ̀ fún. Láàárín ọ̀rọ̀ 2 minutes yẹn. Bẹ́ẹ̀ ni o, God is a spirit, not for one religion and not for one organization. Hallelujah. Mo rí wípé wòlíì Ọlọ́run ni ẹ. Ẹ mọ iye àwọn ṣé kó sọ pé òun ò rí wòlíì Ọlọ́run. Ó mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà. Mi ò sọ pé papa mi ò sọ pé kò kìí ṣe wòlíì Ọlọ́run. Ẹ má ṣì mí quote. Wíwo lẹ́nu awóngo. Tó ẹ papa náà lórí ẹlòmíì á ní ìránṣẹ́ Ọlọ́run ni ẹ. Ìyẹn ni wọ́n ṣe wá máa fẹ́ máa sọ ní news ń bí. Àlọ́ dẹ̀ ni ẹ, àbúrò mi tọ́ṣọ, ó dẹ̀ ni ẹ. You are just bragging. Your bragging makes no sense. All you are saying, you are just puffing up for nothing, screaming and shouting your ass out. For me, for anybody that is Ṣé rí pé àwọn hooligans ló kó sẹ́yìn. Wọ́n hype ẹ̀, wọ́n jẹ́ ká gbọ́ nǹkan tó ń fúnra rẹ̀ sọ. Inú tòun náà wá ń dùn pé òun sọ̀rọ̀. Inú ẹ̀ ń dùn, wọ́n hype ẹ̀. Ó mà ṣe o, ẹ wò iwájú crypt papa ló ti ṣe kinní yẹn. Mo ti ẹ̀ gbọ́ pé ọ̀pọ̀ èèyàn ló lọ kó ẹ̀kọ́ pàdé ẹ̀ ń bẹ̀ pé táwọn bá rí bá àwọn máa dẹ̀kọ́ lù ni. àwọn ọmọ burúkú ṣé mo sọ fún yín pé kẹ́ lọ dẹ̀kọ́ lù ẹ̀kọ́ tẹ́ bá dàlú kò lè ṣe nǹkan kan ẹ̀yin ló máa affect torí iṣẹ́ ò pé tíṣẹ́ mi ò dẹ̀ ní fún anybody níṣẹ́ yẹn torí wọn ò ní kí n fún yàn. Ọjọ́ ọ̀la ìlọsímọ́ sì máa dá set but not through you my darling. Bẹ́ẹ̀ ni o witness ẹ̀ ní pé tó bá mú microphone dání gbogbo ohun tí kò yẹ kó sọ tó máa sọ the only thing tí kò lè sọ ni pé bóun ṣe dóyàwó òun lálẹ́ àná. Ọlọ́run the only thing tẹ́ lè rí pé kó sọ ni pé òun bọ́ ọmọ ilẹ̀ kan sùn lálẹ́ ìyẹn tó bá mú microphone dání ṣùgbọ́n pé ká bẹ̀rẹ̀ sí ní brag nìyí ká máa lo gbogbo àwọn sermon tó ti expire àwọn preaching tí wọ́n ti gbàgbé àwọn ọ̀rọ̀ kò déédéé sọ pé nǹkan báyìí nínú àjọ òun pẹ̀lú Jésù rí. Kẹ́ tó máa báyàn rìn ẹgbẹ́ ẹni yẹn wò nínú ẹ̀mí ẹgbẹ́ wò nínú ẹ̀mí ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ sínú etí yín kẹ́ jẹ́ kó bá etí yín pàdé kó bá ẹ̀mí yín pàdé irú òun yìí kò lè motivate mi láti bá ìdébẹ̀ yẹn. Tọ́ṣọ́ lè máa sọ̀rọ̀ nínú ibì kan kí n dúró síbẹ̀ because I know gbogbo nǹkan tó ti tó máa sọ repetition bragging ni hallelujah ọkọ mi ẹni ọlá ẹni yẹ ẹni ẹyẹ gbogbo ara pátápátá ni mo fi ń kí ẹ mi ò rí ẹ fín ìyá mi ò fojú pa ẹrẹ
Nothing should make you leave the church. Look at it today. Nothing should make them leave the church. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n ní kọ̀ọ̀kan yìí ńkọ́ tẹ́ fi wọ́n dájọ́. Tí wọ́n bá fi church sílẹ̀, tí church bá fi wọ́n sílẹ̀ ńkọ́. Tọ́ṣọ̀, mo tún padà sórí ọ̀rọ̀ wa àsọkù. Ọmọ tẹ́ ẹ sọ pé ẹ ṣe operation fún àti ìrí o. Àti ìgbọ́n kankan nípa ẹ o. Ẹni kò sí nílé ọkọ náà sọ ni. Ẹni kò sí nílé tiẹ̀, ilé girlfriend ló ń gbé. Girlfriend ẹ̀mú tó ń gbélé ẹ̀ sorúkọ ẹ̀ àárín níta o. Girlfriend ò jáde síta kó sọ pé àlàáfíà ló wà o. Ẹ kàn sọ pé wọ́n dáwó tán fi ṣọpẹ́ ẹ ní ẹ̀yin àtàwọn kan àti bàbá mobi iná ẹ kówó sílẹ̀ ẹ fi ṣe operation fún nǹkan tá a gbọ́ nìyẹn o. Alọ́lárí àgbàbọ̀ o. Èmi tí mo mọ nǹkan tí mò ń sọ. Àní ẹ̀dán Ọlọ́run wò lára mi. Ẹ̀dán Ọlọ́run wò lára ìpè mi. Tí n bá sọ fún yín tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ nísìnyí ẹ gbójú wọlé dáadáa ẹ rí mú. Kò sí bó ṣe máa fi pamọ́ tó ó máa jáde. Ṣé láti ìgbà tí mo ti ń pariwo ṣé kò yẹ ká ti gbóhùn ọmọkùnrin yẹn? Ṣé kò yẹ ká ti gbóhùn àwọn ẹbí ẹ̀? Láti ìgbà tí mo ti ń sọ̀rọ̀ kò yẹ kó tọ̀sọ̀ kó tí ì ṣe update kankan àbí kí ọmọ sẹ̀lẹ̀ kankan ṣe update ọmọkùnrin yẹn. No, wọn ní ṣe. Torí bí wọ́n ṣe máa ń disappear ní kọ̀ọ̀kan. Wọ́n lè ti sọ fún wọn pé ti gbé lọ sí India bẹ́yẹn. Àti bẹ́ẹ̀ ni wọ́n ti à ń ṣe ẹ̀wọ̀n pàṣípíkà ẹ̀wọ̀n kọ́pù ẹ̀wọ̀n ọ̀nà ìtumọ̀ ní wípé pásítọ̀ mobi iná is working. Pásítọ̀ mobi iná ò ṣiṣẹ́ kankan. Kí nìkan tó wà nínú Basilica tẹ́ ṣe? Ẹ ṣe títì tẹ́ ṣe tó jẹ́ pé títì látẹnu ilé bàbá mobi iná nìkan lẹ ṣe dé ẹnu ọ̀nà Basilica. Gbogbo inú Basilica nǹkan gbogbo ẹ̀kọ́ ní kìkìdá yẹ̀pẹ̀ pupa. What the F are you talking about? Odidi Basilica bó ṣe tó yẹn tọ́ílẹ̀tì 4 péré ló wà ńbẹ̀. Tọ́ílẹ̀tì 8 péré ló wà ńbẹ̀. 4 fọ́kùnrin 4 fóbìnrin pẹ̀lú gbogbo iye àwọn tó wà ńbẹ̀ yẹn. Ẹ try lọ́dún yìí gan. Alágbárí lọ̀gá mógùn tòótọ́. Ẹ dá àwọn media man sí ibẹ̀ yẹn lọ́dún yìí. Mi ò plug ẹ. Ẹ má bínú o, kò gbọ́dọ̀ kú. Mi mọ̀ pé mo ti gọ̀. Mi ò plug ẹ mọ́ náà. Alágbárí lọ̀gá mógùn. Ẹ kó àwọn oríṣiríṣi àwọn media man wá síbẹ̀. Wọ́n wá mú ní áńgù káàkiri. Wọ́n wá dà yẹn síta. Ṣé báwọn èèyàn wà ńbẹ̀? Bí tẹ́ fẹ́ àwọn àwa lórí àìmọye light effects. Ṣùgbọ́n àwọn tó ṣojú wọn kòrókòrò ńkọ́. Toilet tó ṣíyàn gbòlà. Ẹ̀dẹ̀ mọ̀ bí tó àwọn ọkùnrin ṣe máa ń rùn sí. Sáfíìsì gan ìgò ọtí 8 ni. Tọ́ṣọ̀ ìwọ náà mu nonsense and bastard. Ó dìjọ́ tí n bá kó fọ́tò gbogbo yín jáde níbi tẹ́ ti mọtí. Ẹ̀dẹ̀ máa tì mí débẹ̀. Níbi tẹ́ ti ń fi ọwọ́ gbé ọyàn jò. Táwọn ọmọ tó ti jókòó sí lórí ẹsẹ̀. Nínú rìgálí àdẹ ni o. Nínú aṣọ yìí náà ni. Ẹ máa tì mí débẹ̀ ńjọ́ kan. Mi ò wá ní gbé direct sórí Facebook. Màá ti kọ́kọ́ pín káàkiri gbogbo àwọn media. Màá wá lọ copy ẹ̀ wá láti ibẹ̀ wá sí orí Facebook. Tọ́ṣọ̀ ṣó kìí ṣe ladies night. Tó bá wà ní Mẹ́kọ. Àwọn ọmọ tó bá yín jí ẹ̀mí dìde. Àwọn òpékè.
Ikini nǹkan tẹ́ ṣe sínú ìmẹ̀kọ. Tó gbogbo àwọn tó wà ńbẹ̀ tó bu lórí tó bu látorí dẹ́sẹ̀. He's working kí ló ṣe. Owó àbú náà lẹ fi ń ṣàbù lálejò. Don't be saying nonsense, Joe. Èmi ò ní ká má pọ́nyàn lé. Pọ́n mi lé lọ́rẹ́ yẹ́ sí. Èyí tẹ́ ṣe fún Debora. Mo ti ṣe kíni, mo ti pọ́n wọn lé. Ṣùgbọ́n pọ́n ṣiṣẹ́ sí mẹ́kọ yẹn kò ṣiṣẹ́ kankan. Pé ọkọ̀ church iṣẹ́ olú. Ó yẹ kẹ́ sọ bẹ̀ yẹn ní SBJ Cathedral ni. Ó yẹ kí bàbá mo bí iná kó sọ parish ẹ̀ kó sọ ní SBJ Cathedral. Wọ́n á lọ kọ́ ní Ark of Salvation. My foot. Kò lè easy fún. Torí ìwọ tó ń gbaṣẹ́ ẹ̀jẹ̀ ni. Kò lè easy fún. Ẹ̀yin tẹ́ ń ṣì lọ́nà nítorí pé ẹ fẹ́ kí àwọn èèyàn rí nǹkan kan tọ́ka sí wípé nígbà tí nǹkan báyìí ló ṣe. Okay, bàbá wọ́ọ̀kì ẹjọ́ mírèkù mélòó lẹ ṣe? Ìmísí mo fẹ́ kó jáde tó sọ fún mi pé mírèkù pọ̀ ní ṣọ́ọ̀ṣì yín. Tí mírèkù kankan bá ṣẹlẹ̀ níṣọ̀kan nínú ṣẹlẹ̀ wọn á gbé jáde. Láyé tí nẹ́tíwọ̀kì tó kún gbòòrò yìí. Mírèkù mélòó ló ṣẹlẹ̀? Just say this is the miracle. Ọ̀sìn wíwo lẹ ti mú tẹ́ ti wòsàn. Ṣé gbogbo nǹkan tí bàbá ṣe nìyẹn tó fi kó gbogbo wọn sí àgbàlá. Àwọn àtọkùnrin àtobìnrin tó ní gọ́dì wọn tọ́dẹ̀ ń fi nǹkan sí nǹkan fúnra wọn tán mú sí fúnra wọn nígbà tó yún bá dẹ̀ dé eléyìí ò mẹ́ni tó fún un lóhùn gbogbo wọn náà dọmọ Ọ̀ṣọ́fà. Tosho, you are not in position to be saying mo bí you not ṣiṣẹ́ because ìwọ ló ń bá ṣe gbogbo iṣẹ́ tó ṣe gbogbo effort ìwọ ló ń bàjẹ́. Program tá máa ṣe next ó ta lẹ́nu ẹ máa mọ̀ pé tẹ́ bá rí ẹlòmíì ó yẹ kẹ́ ṣaládàá ní iwájú orí. Àbí kẹ́ bẹ́ lọ́rùn dànù ni nínú ṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ kó jọlá bàbá ẹ̀. Ṣé gbọ́? Ó ló ń ṣiṣẹ́. Ẹ jẹ́ kó jọlá bàbá ẹ̀. Ẹ jẹ́ kémi náà jọlá bàbá mi. Ṣé ń gbá wọn ọ̀dẹ̀? Ṣé rí bọ́n ṣe ń pariwo? Ṣé rí bọ́n ṣe ń pariwo? Ó ti mú sí wọn lórí. Kí ni gbogbo wọn dẹ̀ ń wá? Gbogbo wọn ń wá ojú re. Gbogbo wọn ń wá ojú re. Ó ní mo bí yìí náà ń ṣiṣẹ́. Ó ń try, ó gbìyànjú, ó ṣiṣẹ́ takuntakun. Ẹ jẹ́ kó jọlá bàbá ẹ̀. Ta ni bàbá ẹ̀? SBJ. Ẹ jẹ́ kémi náà jọlá bàbá mi. Ta lọ́lá bàbá ẹ̀ wo ló fẹ́ jẹ? Ọlá bàbá tó ń wá bó ṣe máa kú. Bẹ́ẹ̀ ni ní 2 years ago. Ọmọ tó lọ gbé lẹ́nu ojúrun. Ọmọ yẹn kàn ṣe báyìí. Kí ló ń ṣe? Kí ló dé? Kí ló ń ṣe àwọn pípù yìí? Ojú dé tì mí lọ́jọ́ yẹn. Ojú tì mí. Ṣé ìyá ọmọ tí ọmọ ẹ̀ síkì òun ló máa ráyè ló máa ṣerun ní gbogbo orí ẹ̀ ní gbogbo ìfìlà ẹ̀ máa dúró pépépé ní mísíìkì ẹnu ẹ̀ ó dúró ń ṣáìṣáì gbogbo kíní makeup tó ṣe ó dúró ìmọ́lẹ̀ tó mú dání kò jábọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ wá pè yẹn ní miracle ojú gbà mí tì lọ́dún yẹn. It's not 2 years ago, it's 3 years ago. Yeah, this year. Ṣé last year lọ́dún kan? 2 years ago? No, it's 3 years ago.
ẹ jẹ́ kí n jọlá bàbá mi. Ṣé ẹ gbọ́ Yorùbá yẹn? Yorùbá ló ń bá sọ̀rọ̀, kì í ṣe ọmọ Ègùn ló ń bá sọ̀rọ̀. Ó ní ẹ jẹ́ kí mo bí yìí náà kó jọlá bàbá ẹ̀. Ẹ jẹ́ kémi náà jọlá bàbá mi. Ó ṣe sọ pé ẹ jẹ́ ká jọlá bàbá wa. Àwọn wèrè tán dẹ̀ wà ń bẹ̀. Ariwo yẹn nìkan tán dẹ̀ wà fún, nǹkan tán kọ̀ wà fún nìyẹn. Gbogbo wọn ti gọ̀. Ọlọ́mọ ẹ̀kọ́ ọmọ wá gan o. Gbogbo yín tó kójọ yẹn, ó kàn lò yín ni, ó fi yín kàṣí cruise. Ó fi yín kàṣí cruise. Àgbàdúrà tó ń ṣe. Nígbà tí ògo àwọn ọmọ yín bá búyọ kò ní bá yín nínú sàárè. Nǹkan tó preaching nìyẹn. Àwọn yẹn náà pariwo àmì Jésù. Ẹ ti gọ̀kú. Ojoojúmọ́ ni miracle happen ní dọ̀rẹ̀ náà. Ta ló ń darí ibẹ̀? Bàbá wa lọ́lọ́kọ̀ tí ń wakọ̀. Ìmísí sọ̀kalẹ̀ ní àwọn òfàyè gba òṣì, àfàyè gba nonsense. O lè wá try nonsense ńbẹ̀ láti ibo síbo. You know they look face, shine face o. Ọmọ before you pass this street, shine face. Gbogbo àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ òun, wọn ò ní délé kú. Ẹ jọ̀ọ́, kí ló wà nínú gbogbo nǹkan tó sọ yẹn tó fi ní wọn ò ní délé kú? Ṣé revival iṣẹ́ ìṣẹ́gun ni wọ́n ṣe? Kò tún mọ bó ṣe máa tó prayer point. Kò sọ jù yẹn lọ, ṣe rí iwájú crypt bàbá ibẹ̀ ló ti lọ ṣe nǹkan tó ṣe. Ó àpapọ̀ sí Celestia is a perfect church, nǹkan tó bá kọ sí ni. Ṣe rí crypt yẹn ni. Tẹ bá mọ iye àwọn tó mẹ́kọ̀ọ́ sínú àpò ń bí ẹ̀yẹn, èrè kan ti ẹ̀ ń pa mi nígbà tí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sí mi. Ẹ jọ̀ọ́ o, ẹ fàbúrò mi lọ́rùn sílẹ̀ o, mi ò ràn yín ní gbogbo yẹn o. Ẹ fàbúrò mi lọ́rùn sílẹ̀ o. Oh my God. Gbogbo àwọn tí kò bá tí ò bá ti dáǹsì sí nǹkan tí wọ́n bá ń sọ, ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ nǹkan tó ń sọ, báyìí kásá báyìí káwòdì, ẹnu tèmi kọ́ lè máa fi sọ yẹn jáde. But I want you to know that 87% àwọn tí wọ́n ń pariwo tó ń hype tó wà nínú fídíò yẹn, they are your best wonderful beautiful enemies. I rest my case there. We give glory to Jehovah Almighty. You have now confirmed it to the whole wide world that EMF is your own biological father openly. And only discerning ears can understand that. But your fake followers, they are pushing you. They keep on pushing you. Àbúrò, ṣe orí ládà tí wọ́n tán gbé ẹ̀gún yẹn, tán bá máa gé mọ́ ẹlẹ́sẹ̀ báyìí, ó máa wà breathless o. But mi ò gbà ó ní kú o, ṣùgbọ́n wọ́n máa jẹ́ kó mọ bí ilé ayé ṣe rí. I give glory to Jehovah Almighty for a wonderful moment with you. This 29th of December 2024,
The time now is 22:06 Central European Time, 10:06. May Jehovah Almighty protect and be with each and every one of us. I'm going to post something out. It's not a message from me, but it's a message from a CCC sister. I digest it and I believe we should all do as she said. I'm going to post that video now. My people, if I don't post it in the next 5 minutes, please remind me. Please remind me. Because I have to. Everybody must try as much as possible to do that work. God bless you all. Hey, it's a fake loyalty, no. I don't hear you. I give them to you. Bish. God bless to each and every one of us. I love you all with the love of Christ. Thank you all for joining me. Thank you for your prayers. It's fully loaded with wisdom. Thank you, my sweetheart. God bless you. I will not mention anybody's name, but I have so many new faces and with beautiful names. Daddy Miewumi, I can mention your name, but lots of people here, I don't need to mention your names. Why? Because you didn't comment and you might not want your name to be mentioned. Oluwani for life, I really appreciate you. I appreciate your comments. Bolu, I appreciate you, my sweetheart. My PA plus Irinja Bata, I love you all with the love of Christ. God bless you. Thank you so much, all my people. Ọdún ayọ̀ la máa ṣe. Ọdún ayọ̀ òun la máa ṣe ní orúkọ ti Jésù Kristi. Ọdún ìdùnnú, ọdún ayọ̀ òun ni èmi àti yín la máa ṣe. Wọ́n ti ara wa, wọ́n gbé Jésù Kristi ga. I love you all with the love of Christ. Thank you for the love and like. I really na your bossy. Ó máa kúrò ní bossy. Ó máa di Márúwá. Ṣé o ti gbọ́? Ọlọ́gà. Ọlọ́gà. Ó máa kúrò ní bossy, ó máa di Márúwá. Thank you all. God bless you. I'm looking for the post I want to post. Kolon jẹ́ kí n tètè rí so that màá lè post here. Please, kóníkálùkù padà wá kẹwàá copy, kẹwàá listen sí. It's a very short video. I pray I still have it. I pray I still have it. Ẹ jọ̀ọ́, alàgbà wo ló wà nítòsí ńbẹ̀ yẹn fún wa ní àdúrà ká tó kúrò níbí kí n lè tètè lọ gbá fídíò yẹn jáde. Ẹ jọ̀ọ́, ta ló wà ńbẹ̀? Please call in +32 488 259 707. Alàgbà tó pè wọlé ní ṣé àná ni tẹ́ àná ni àbíjẹta tẹ́ gbàdúrà fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Bá mi, mo dẹ̀ ní kí ẹ pè inbox mi. But number tí ẹ fi pè ó dàbẹ́ ní pé hidden number ni. I could not trace it. Mo kàn rí pé call yẹn wọlé, mo gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ni. You know mention your name. You are going to Ketu to report. Please, anybody that is there, you can call in to give us a prayer. Hallelujah. Oh. Hallelujah. Oh. Jehovah. Mimo. Jésù Kristi. Mimo. Michael Mimo. Olúwa aláàánú àti olóore ọ̀fẹ́ jùlọ. Kábíyèsí o. Bàbá tó mú wa bẹ̀rẹ̀ ìrìn àjò yìí láti January. Wo kò jẹ́ wákàtí díẹ̀ kékeré. Ó kù ọjọ́ díẹ̀. Ó kù ìṣẹ́jú díẹ̀. Kọ́dún náà parí. Bàbá mú wa làájá. Àmín. Ilé tó bẹ̀rẹ̀. Oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kó jẹ́ tiwa.
Àmín. Wá ràn wá lọ́wọ́. Àmín. Má fi wá sílẹ̀. Àmín. Okun àti agbára láti sìn ọ́ gbadé iye gbadé ògo. Gbé wọrí kankan láàrin wa. Àmín. Èyí ní tí ọmọ rẹ̀, ìránṣẹ́ rẹ̀, ọlọ́mọ plenty. Bàbá, bá mi fi agbára kó agbára fún ọ. Àmín. Fún ìmísí kó ìmísí fún ìránṣẹ́ rẹ̀. Àmín. Má fi wọ́n sílẹ̀. Ìmọ̀ ọ̀tá má jẹ́ kó jọ lórí ìránṣẹ́ yìí. Àmín. Bá mi gbé wọ̀ kó máa lò nígbà gbogbo. Àmín. Ọlọ́run bàbá Ọ̀ṣọ́fà. Wo bí ìránṣẹ́ náà ti ń tú ìjọ rẹ̀ ṣe. Bá mi tú ayé ọmọ rẹ̀ ṣe. Àmín. Gbogbo ẹbí ọlọ́mọ plenty káàkiri gbogbo àgbáyà wọléwọ́ lé ọwọ́ rẹ̀ bàbá wá ṣọ́ wa. Àmín. Jẹ́ kọ́ ọdún náà ṣọdún ayọ̀ fún gbogbo wa. Àmín. Ká lè yọ lógo lórúkọ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa tó lùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Méje sí Olúwa. Hallelujah, 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 hallelujah. Ẹ ṣé ẹnìyẹn tó ti lọ. Wáyé tó fi fi unknown number pè láti fi gbàdúrà fún wa, àdúrà ìparí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ̀rọ̀, ẹ jẹ́ kí n mọ nọ́mbà yín because unknown number náà ló tún gbé jáde. Gbogbo ẹ̀yọ́ lọ́run ẹ jẹ́ kí n fi sílẹ̀ tásìkò bá tó ẹ jẹ́ kí n mọ̀ yín ṣá. Ẹ ṣé adúpẹ́ ní ọwọ́ yín bàbá wa tó pè wọlé. Gbogbo wa pátápátá èrè tí wọ́n sún fún wa ní àṣálẹ́ yìí á bá wa kalẹ̀. Hallelujah ni orin wa. Hallelujah, 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 hallelujah. I love you with the love of Christ. God bless you. Shalom.